Mo kí gbogbo wa o, ẹ káalẹ́ o, ẹ kúrọ̀lẹ́ o, ẹ kúrọ̀lẹ́ o, ẹ kúrọ̀lẹ́ o, ẹ kúrọ̀lẹ́ níbikíbi yòówù kẹ́ ti máa gbọ́ mi o. Mo kí gbogbo wa pátápátá, ẹ kú dédé wòyí o. A kú dédé wòyí lọ́kùnrin lóbìnrin o. Mo kí gbogbo wa o. Mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà. Kí ló dé tó yẹ kó orin yìí ló ń bọ́ sí bíbá? Báwo ló ṣe ṣẹlẹ̀? Níbo lórin mi wà? Mo kí gbogbo wa o wípé a kú dédé wòyí o. Ẹ kújọ́ mẹ́ta. Ṣàlàáfíà mo bá gbogbo ilé. A kú dédé wòyí o. Ẹ káàbọ̀ sórí ètò. Mo kí gbogbo wa ọlọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé àti lálejò. Ẹ máa wọlé bọ̀. Kí ló dé tí wọ́n ò gbé kíní? FM mode. Bluetooth mode. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ọmọ Tádé ṣe é fún Ṣayọ̀, ọmọ Bátúlá ló ń pè yín o. Ẹ wá jẹ ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n, tó ń kọ́ni lóye, tó ń kọ́ni nímọ̀ràn Elédùmarè o. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìbà Ọlọ́run ọba Elédùmarè ọba ò wá ṣẹ̀dá ayé o. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n, tó ń kọ́ni lóye, tó ń kọ́ni nímọ̀ràn irúnmọlẹ̀ o. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Gbogbo wa ni mo kí pé a kú dédé wòyí. Ṣàlàáfíà ni mo bá gbogbo ilé. Ọ̀dẹ̀ ọdún bí ẹ káàbọ̀ sórí ètò mi, ètò wa, ètò yín, ètò onígbà ìwáṣẹ̀ pẹ̀lú èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, ọmọ Tádé ṣe ẹfun Ṣayọ̀ láti ṣẹ̀rẹ̀ ọlọ́fẹ́múlé. Èmi lọmọ ká fọpa wà, ká fàjẹ̀ wà, ká fò gèdègèdè ọwọ́ wa kọ̀dé ṣẹ̀rẹ̀ múlé. Èmi lọmọ súnbàlá àlágbélé gboyè gbọ́lá, ọmọ ọba kan elérìgì gbẹ̀dú. Mo kí gbogbo wa wípé a káàbọ̀ sórí ètò. Ètò wa tòní
adúpẹ́ lọ́dọ̀ adẹ́dàá ṣẹ̀dá ọba tó mú èmi àti yín tó mú wa rí ọjọ́ ti tòní. Ìbà o ìbà o ìbà o. Mo ṣe bá ọmọdé, mo ṣe bá àgbà, mo ṣe bá gbogbo orún mọ́lẹ̀, mo ṣe bá ẹni tó kọ́kọ́ jí kí n tó jí, mo ṣe bá ẹni tó ń sùn lọ́wọ́lọ́wọ́, mo dẹ̀ ṣe bá àwọn tí wọ́n ń jí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìbà o. Mo ṣe bá oyún inú, mo ṣe bá àṣẹ ìdí pẹ̀lú. Ìbà o. Mo ṣe bá ládéládé, mo ṣe bá lóyè lóyè, kíbà mi kó ṣẹ o. Ìbà gbogbo orún mọ́lẹ̀. Ìbà gbogbo ẹ̀yin tí ẹ máa wá sórí ìkànnì yìí ní ìrọ̀lẹ́ yìí pé ká jọ ṣe ètò ti òní. Mo ṣe bá gbogbo yín o, mo kí yín o, mo ní ẹ máa wọlé o. Ọdẹ Òdùnbí. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín náà ni Ọmọ́tádé Ẹfúnṣayọ̀ láti Ṣẹ̀rí Ọlọ́fin Múlẹ̀. Kí ni nǹkan tí a máa sọ nígbà tí àlejò mi tí wọ́n bá wọlé dé? Nǹkan tí ó kan èmi àti yín lọ, ó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n. Ètò yìí kò ní kó má ṣe Kristẹni. Ètò yìí kò ní kó má jẹ́ múmìnì àbí múmìnà ẹ̀tọ́ mọ́. Ètò yìí kò ní kó má jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀. Ṣùgbọ́n báwo la ṣe ń sìn, báwo la ṣe ń ṣe? Ǹjẹ́ èmi àti yín ǹjẹ́ a mọ nǹkan tá a ti ń ṣe pàápàá? A sọ pé à ń ṣe ẹ̀sìn àbáláyé, ẹ̀sìn ìbílẹ̀, àtúnpèlé oníṣẹ̀ṣe oríṣiríṣi ni à ń pè é. Ṣùgbọ́n ǹjẹ́ èmi àti yín ǹjẹ́ à ń ṣe ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ? Báwo ló ṣe jẹ́ nínú agbami ayé yìí gangan? Ta ni ẹ nínú agbami ayé? Báwo ló ṣe máa lo ilé ayé ẹ ní gbẹdẹmukẹ tó máa bá ẹlẹ́dàá ẹ? Ta ni ẹlẹ́dàá ẹ? Olódùmarè àti àwọn irúnmọlẹ̀. Lónìí a máa lọ sọ́dọ̀ àwọn bàbá wa ládéládé, àwọn bàbá wa lóyè lóyè. A máa dọ́dọ̀ pásítọ̀, a máa dọ́dọ̀ imam. Ṣùgbọ́n lónìí àkọlé ètò tèmi ni ọba aládé, ọba tí ẹlẹ́dàá tó rọ̀ mọ́ adé dídé sórí. Òun ni aláṣẹ ìlú ibi tí a bá fi jẹ ọba sí. Kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún ìmáàmù kankan. Kò gbọ́dọ̀ sọ pé òun fẹ́ kúnlẹ̀ síwájú pásítọ̀ kankan. Bẹ́ẹ̀ ni. Èyí tí àwọn ọmọ ènìyàn tí ọ̀rọ̀ ilé ayé wa kò yé wa. Ìtorí ẹ̀ ni ètò yìí ṣe wà. For you to know who you are in this world that we live in this world that is full of misery. God is something that is so mysterious. Do you know you? Do I know me? In this world that we are in. Ọba ládéládé, ẹ̀yin ọba lóyè lóyè, tẹ́ ẹ forí adé, tẹ́ ẹ fi sùn gbàgede. Tẹ́ ẹ mú orí adé, tẹ́ ẹ sọ di méjì èpìnì. Gbogbo ẹ̀yin bàbá mi, ẹ wọlé wá, èmi ọmọ yín, àbúrò yín yìí náà ni. Ewùsílà, Ewùsí Ọmọ́tádé Ẹfúnṣayọ̀ lè ti Ṣẹ̀rí Ọlọ́fin Múlẹ̀. Ọmọ Ọ̀ṣunbà láàlá gbélégbòyì, ògbóyè gbọ́lá ọmọ ọba elérìgì gbẹ̀du, èmi kan ṣòyìn náà ni. Tí mo bá sọ fẹ́yìn bàbá mi wípé nítòótọ́ ẹ lè jẹ́ múmìnì, ẹ lè jẹ́ Kristẹni, ṣùgbọ́n nígbà tí ẹlẹ́dàá ti sọ pé orí adé ló gbé wá sáyé, ó gbọ́dọ̀ tún wólẹ̀ fẹ́nìkan kan mọ́. Abẹ́ ti gbàgbé tán máa sọ fún yín pé lẹ́yìn tí ó ti kọ́kọ́ dọ̀bálẹ̀ fún gbogbo wọn nínú ilé, tí gbogbo àwọn àgbààgbà tán dẹ̀ ti dọ̀bálẹ̀ fún ẹ, kò sẹ́ni tó tún gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún mọ́. Wọ́n á ní kí ọba, wọ́n á ní kọ́kọ́ kó dọ̀bálẹ̀. Ìdọ̀bálẹ̀ kìí ṣe ti kú, kìí ṣe tààrò, ṣùgbọ́n òpin ni fún yẹn láti jẹ́ pé ó tún máa ṣe kí ni, ó máa dọ̀bálẹ̀ àbò máa wólẹ̀ fún ẹnikẹ́ni níta gbangba. Ṣùgbọ́n bí táyà ẹ̀kọ́, ọba aládé, kábíyèsí Elédùmarè, ìyàwó ọba aládé nìkan ló ń gba ìdọ̀bálẹ̀ ọkọ ẹ̀, ló dẹ̀ tún máa gba ìkúnlẹ̀. Á kọ́kọ́ gba ìkúnlẹ̀, á tún wá gba ìdọ̀bálẹ̀ gbalaja. Tó bá tún fẹ́ dìde, á tún fẹ́ ìkúnlẹ̀ dìde.
bólúwa ṣe ṣe yẹn nìyẹn bẹ́lẹ́dùmarè ṣe ṣe ni kò sẹ́ni kankan tó fẹ́ yẹn padà ṣùgbọ́n èwo ni tẹ̀yin ọba aládé èwo ni tẹ̀yin bá mi ládéládé tẹ̀ ń forí adé tẹ̀ fi há sí abẹ́ gádà kiri ẹ̀ẹ̀mẹ̀tọ́ yín láàrin ọ̀gbẹ́ láàrin ọ̀gbà wọ́n ní ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́ba ń jó ẹ̀yin ọba àsìnyín ẹ ti ń jó súfèé tàka ẹ̀yin ọba àsìnyín ẹ gbé ọtí dání níbi tí èrò wà ẹ̀yin ọba àsìnyín ẹ máa jẹ òkèlè hàn ìhàn bí ẹni tẹ́bi ń pa bí ẹni tí ò jẹun rí a kì í rẹ́nu ọba ń ta ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́ba ń jó ọba ò ní dìde kó lọ sí patí kó wá dìde kó wá bọ́ síwájú elérékéléré máa wá kì í ó ti sọ ògùn ẹnu ẹ̀yin bàbá mi ládéládé ṣẹmọ gbogbo ẹ̀yin ọba mi bá mi Àwórì ikú yìí mi sọ fún yín lílé líkòdì yẹ ẹ fẹ́ gbọ́ sí mi lérú òun lè máa gbọ́ làṣálẹ̀ wí ẹlí ìmọ̀jẹ̀ mi ìka mi lọ ọ máa ṣàlàyé fún gbogbo wa bí ikú yìí tí mi sọ fún yín lè yí ilé kù bí dáadáa ni bí dáadáa kọ́ ẹ máa gbọ́ lérú bá mi ẹ má bínú ẹ̀yin èèyàn mi mo sáré lọ sí ìlú mi fẹ́rẹ́ jógi ni mo sáré lọ sínú èdè mi mo sọ fún àwọn bá mi ládéládé pé nǹkan tí mo ti ń bá wọn sọ nínú ilé tí wọn ò gbọ́ wọ́n máa wá gbọ́ lẹ́nu ẹnu olùkọ́ àgbà ẹni tí Olódùmarè tí irun mọlẹ̀ tó ń gbénú ẹ̀ ṣọlá tẹ́lẹ́dùmarè tó ń gbénú ẹ̀ ṣògo ọba aládé kò gbọ́dọ̀ jó súfèé tàka ò gbọ́dọ̀ jókòó gbàgbé orí ẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́ba ń jó ẹ̀yin ọba aládé ẹ ti ń jó súfèé tàka ọba aládé ti ń gbé ọtí dání láàrin èrò ọba aládé ti ń jókòó ó ti ń jẹun níbi ṣíṣe àìrẹ́nu ọba ń ta tọba bá ń sọ̀rọ̀ gan ó máa ṣe báyìí ni ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tó bá fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó máa ṣe báyìí sọ̀rọ̀ ni ṣùgbọ́n nísìnyí ẹ máa sọ̀rọ̀ ẹ máa fún tọ́ jáde ọba máa sọ̀rọ̀ á máa fún tọ́ jáde ọba kan náà ṣẹ̀ṣẹ̀ mú yẹn mo ti fẹ́ bú pa nínú gbogbo fọ́rùmù Àwórì pátápátá mo ti fẹ́ bú pa ó pẹ́ kó tó kú sọ́hùn ohun odidi bàbá àgbàlagbà ó dọ̀bálẹ̀ fún ẹ láàrin títì ó rò pé ẹnu ẹ ń yọ̀ ó wá ń ṣépè ẹnu yẹn ó yẹ kó máa fi wúre sínú ìlú ni ó tún wá ní wọ́n tún máa rìkọ́ọ̀dù ẹ̀ sórí ibi tó bá rẹ̀ dé ẹ jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan a máa padà wá bá kókó ọ̀rọ̀ tèmi yìí ni pé ọba aládé ló láṣẹ nínú ìlú ibi tó jọba sí kì í ṣe pásítọ̀ kì í dẹ̀ ṣe ìmáàmù. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa. Ẹ máa wọlé bọ̀ o. Ọmọ tó dé ṣe fún ìjọyọ̀ ọmọ bá gbé My PA ogún atọ ẹ bàbá mi. Bàmí ogún atọ yìí o. Orísun wa o. Àyànfẹ́ Elédùmarè Bàmí Adélékè Ọláònípẹ̀kun ọmọ Ifálàbákí ogún atọ yín bàbá. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó ń kọ́ni lóye tó ń kọ́ni nímọ̀ràn. Dádì mi Àyànfẹ́ Elédùmarè ọmọ Tásànyà ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìbà Ọlọ́run ọba Elédùmarè ọba ò pa ṣẹ̀dáyé o. Ìgbà ìwáṣẹ̀ ò ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé. Ọba ò gbọ́dọ̀ jẹ́ wọ́n ta àkírẹ́ ẹnu ọba ń ta.
ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó ń kọ́ni lóye tó ń kọ́ni nímọ̀ràn nírúmọlẹ̀ o ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ẹ ṣé ọmọ bàbá mi ọmọ ọlọ́fin ogún àtọ́ yín bàbá mi àyànfẹ́ Elédùmarè bá mi ẹnjìníà Olúwaṣèyí Samson ọmọ Ọ̀tásànyà ẹ káàbọ̀ sórí ètò mo rí yín ní gbẹdẹmukẹ mo rí yín inú mi dùn mo rí yín mo yó mo rí yín sówó mo rí yín mo rí oríṣiríṣi dọ́là pounds gbogbo ẹ̀ euro ẹ̀dọ́wó bò bí o ire ní tèmi lọ́jọ́ gbogbo ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé. Mo máa tó gbé bá mi wọlé ó dàbẹ́ ní pé wọ́n súré jáde fún ìṣẹ́jú kan wọ́n lọ súré pín kinní yẹn kán lọ súré pín káàkiri mo mọ̀ pé tó ṣẹ́ tán lọ ṣe nìyẹn ìyá mi Adélékè ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sweetheart good afternoon Gloria Pop I recognize you. God bless you. Thank you for joining me. The network is going, is coming, is going, is coming. Please, who knows how to help me to arrange this, my counter? I have lots of people online, but my counter is standing still. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Kí ni nǹkan tó ń happen? Kí ló ń popping? Bá mi ó yẹ máa bọ̀, ẹ máa padà bọ̀, ẹ máa padà bọ̀. Ẹ jẹ́ ká tètè ṣe ní kí ni ní kọ́mọ kóbó. Ẹ máa wá bá mi bá wọn bá mi yìí sọ̀rọ̀. Ẹ máa wá bá mi bá wọn bá mi sọ̀rọ̀ torí àánú wọn ṣe mí tèmi ṣe Olódùmarè àìrẹ́nu ọba ń ta ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́ba ń jó ṣùfẹ́ tàkàlà wọn jó sìn kí lórin Davido tán láìkì yìí o wọ́n láìkì orin Davido àtòrin Tiwa Savage ló máa rí wọn tán máa fò láì odidi ọba tó ń fò láì èyí tó jẹ́ pé ṣe ló yẹ kẹ́ múrù kẹrẹ yí báyìí kẹ́ ṣọwọ́ yí gẹ́gẹ́ báwọn bàbá ńlá yí bọ́ ṣe máa ń ṣe kẹ́ ṣọwọ́ yí gẹ́gẹ́ báyìí kẹ́ máa re kínú àwọn onímọ̀lẹ̀ kó dùn sí yín ṣùgbọ́n wà jẹ́ gbogbo ọ̀pọ̀ nínú ilẹ̀ ti dọba ketchup ọba mayonnaise ọba hot dog bá mi Fálàbà kí mo ti rí ẹ káàbọ̀ èmi àtàwọn bàbá mi ọ̀tá máa ń fà lẹ́yìn náà nìyẹn mo máa ń bá wọn wọ̀ nìyẹn jẹ́ kí n gbé yín wọlé ẹ káàbọ̀. olójú ọjọ́ lé òní o ẹ fún wa lójú ọjọ́ 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 o. Bá mi ó yẹ máa wọlé bọ̀ ní gbẹdẹmukẹ inú mi ti ń dùn inú mi ti ń dùn ṣẹ́rí ọmọ Nàìjíríà rere làwọn ẹ̀yin wọ gírí ẹ̀yin wọ wọ́n. àti ilẹ̀ máa ṣe nù ẹ̀ ò ní ṣàṣẹ. Àṣẹ bàbá mi. Kò ní kú kò ní rẹ̀ yìí apá ò ní kú ara ò ní níyàn ní mọ̀nira nígbà tí ó máa ń jí wọn kì í bá òkùnrin yẹn lórí ìtẹ̀ àjíjà ara yá máa jẹ́ nígbà gbogbo ẹ̀ ṣe ọ̀dà pọ̀ gbọ́ra bí ẹmọ yín ẹ̀ fi pọ̀ wá kalẹ̀ ẹ̀ fi pọ̀ wá délé ìdílé àlìjábọ́ lẹ́yìn ìyẹn ọmọ Yorùbá o ọmọ Yorùbá àlìjábọ́ lẹ́yìn yín o. Àṣẹ àfilà yìí yọ Ọlọ́run ọba ò mo máa ṣe rí pé mo wà ní ẹ̀mí pẹ̀lú yín mo bá yín fà á kí bàbá ìfẹ́ wọ̀ jẹ́ kí n compliment àjọ tó fẹ́ wọ̀ mo compliment yín pa. torí kí ni mo lè gbé tán yìí ẹ̀yin ni mo gbé ábù. orí mi ti sọ̀rọ̀ o bá mi ẹ káàbọ̀ ọdẹ ọdún bí àṣẹ o. ẹ máa lékè ẹ máa borí. àṣẹ Èdùmàrè mo kí yín ẹ káàbọ̀ sórí ètò
gbogbo èyí olólùfẹ́ wa bá mi ni ẹ̀sìn rí tí mo ti gbé wọn wọlé ní pẹ̀dẹ́mukẹ́ mo máa ń láìkì fìlà abetí ajá yéè wọ́n kàn mí láràn wọ́n wá gbé dàṣíkì sí mo ṣe máa ń láìkì ẹ̀ nìyẹn ẹ̀rí tèmi náà tí mo dábò lẹ̀. bá mi la ti gbé wọlé yìí àwọn náà máa ń fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ ní orí ètò onígbà ìwáṣẹ̀. Ètò yìí kò bú ẹ̀sìn ṣùgbọ́n ó ń tọ́ wa sọ́nà ni ká má bàa ṣẹ̀sìn ká má bàa ṣubú dànù ká má bàa sọ ògo nù ohun tí ètò yìí tó wà fún nìyẹn. Pásítọ̀ ẹ lè máa bọ̀, àáfàá ẹ máa bọ̀, ìmáàmù ẹ máa bọ̀ torí yín bá jẹ ìdíyẹ ni ọ ẹ máa wọlé bọ̀ ẹ máa bọ̀. Ọgbọ́n lèmi Ọmọ́tádé ṣe ni mo wá mi ò ní mú àgọ̀ lọ sílé. Báàmì ẹ fún wa ní ìwúre ìṣí òpó náà. Ẹ̀yin àyànfẹ́ Olódùmarè mo kí wa kára ayé kí ìfẹ́ Olódùmarè kó so wá pọ̀ kára ayé lọ́lá gbogbo àwọn bàbá ńlá wa ló máa lọ òrìṣà àṣẹ báyìí ni ti Olódùmarè àṣẹbá Olódùmarè lónìí ìbà o ìbà Olódùmarè àṣẹbá Olódùmarè àṣẹbá ọ̀kànlénírínwó ló máa lẹ̀ gbogbo àwọn bàbá ńlá wa tó bí ìran Yorùbá àṣẹbá níbi ẹ̀yin náà tún ní ìránṣẹ́ Olódùmarè apá méjèèjì ni àti ní gẹ́gẹ́ bí bàbá ńlá àti ní gẹ́gẹ́ bí ìránṣẹ́ Olódùmarè ẹ̀yin ìránṣẹ́ tí Olódùmarè yẹn ti wà àdúgbà yín o ìbáṣẹ bá wa ṣe lónìí àdáṣe báyìí ní wọn mọ mo kí gbogbo etí tí ó ń gbọ́ mi lónìí àti àwọn tó máa tún gbọ́ wa tó ń gbọ́ ètò yìí lónìí nígbà ìwáṣẹ̀ tí yèyé wa ọlọ́mọ 20 mo kí gbogbo etí tí ó ń gbọ́ ètò náà lónìí àti gbogbo etí tó máa tún gbọ́ wa lẹ́yìn òní yìí etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o etí tí ẹ fi ń wò wá kò lè fọ́ ẹ ò ní pẹ̀dín a ò ní pẹ̀dín a máa pèlé ni wa ta wò ta wá ta gbọ́ lónìí a tún pọ̀ sí ní ètò tó ń bọ̀ a máa pọ̀ sí ní a ò lè dé pèlépèlé báyìí ni pèrègùn pewé ẹ̀ lọ́tùnlọ́tùn báyìí ni pèrègùn pewé lọ́tùnlọ́tùn báyìí la máa yọ a ò lè dín a máa lé ní àjíǹde ara wa máa jẹ́ a ò ní sàárẹ̀ àìsàn tó máa ṣe wá tàbí lè wá sórí ètò kò ní ṣe ẹnìkankan nínú wa máa wá ni ẹni máa bá wa ni ẹni máa wá ni kò ní sí ìdíwọ́ fún yín báyìí kò ní sí dènà fún ẹnìkankan nínú yín ìgbà tí ẹ fi sílẹ̀ ní kò ní fọ́ àwọn tẹ fi sílẹ̀ ní kò ní ya gbogbo nǹkan tí ẹ fi sílẹ̀ tẹ fi wá ń gbọ́ tí Olódùmarè yìí Olódùmarè abáyé bójútó abáyé wo àwọn ọmọ yín láwò yìí àwọn ọmọ tiwa náà láwò yìí àwa tá à ń wá tá a bá yín sọ iye wa lọ́mọ plenty náà Olódùmarè àbá wo àwọn ọmọ tiwọn náà láwò yìí torí pé àwọn ọmọ Yorùbá ni àwọn ń gbé táwọn ń pọ̀ táwọn ń ṣe pé ká lè lọ sílẹ̀ ìlérí ká lè gba òmìnira kó lọ lábẹ́ òyìnbó ọmọ wa padà sí ìgbà ìwáṣẹ̀ ká má bàa sọnù ibi orísun wa ká má bàa gbẹ ni wọ́n ń sáré ẹ̀ lọ́sì àwọn ọmọ tiwọn náà táwọn náà fi sílẹ̀ wọn ò níyàn kú wọn ò ní fẹ́ràn wọn ò ní fẹ́ lápá wọn ò ní fẹ́ lẹ́sẹ̀ nǹkan búburú kankan ò ní ti búlù wọn Olódùmarè bá máa bójú tó wọn wọn bá máa gbẹ wọn gbogbo nǹkan tí wọ́n ń lò ní ilé Olódùmarè bá máa pèsè ẹ̀kọ́ àwọn ọmọ wọn àwọn ọmọ wọn ló máa sọ pé ètò ìwáṣẹ̀ tí wọ́n ń ṣe kíní kan inú wọn máa dùn pé ètò ìwáṣẹ̀ tẹ̀ ń ṣe máa ṣe o torí pé Olódùmarè àwọn lọ́wọ́ Olódùmarè lára àwọn àwọn lọ́wọ́ Olódùmarè lára àwọn kó máa ṣe máa rí nìyẹn wọn ò lè kábàámọ̀ nígbà wọn ṣe ètò ìgbà wáṣẹ̀ inú wọn máa dùn ayọ̀ wọn máa kún ní gbogbo ìgbà àti gbogbo wa àwọn ọmọ wa gbogbo àwọn táwa nínú ètò táwa sínú ètò yìí tàdàpọ̀ nínú ètò àtàwọn ọmọ wa náà ayọ̀ wọn máa kún ní ọ̀lẹ́ máa sọ pé ètò ìwáyé tẹ̀tẹ̀ lọ ń gbọ́ kí ni tẹ̀ lọ ń gbọ́ wọ́n máa ní táwọn bá ṣe mọ̀ àwọn ọmọ Olódùmarè dùn tó yìí ìwé mímọ́ kan sọ pé tọ́ ọ wò kó sì rí pé rere ni Olúwa tó sọ ẹ náà Olódùmarè náà ni ẹ̀kọ́ ètò ìgbà wáṣẹ̀ wò kẹ́rí pé rere ni Olódùmarè kẹ́rí pé rere ni Olódùmarè á fi re fún gbogbo wa àṣẹ Olódùmarè wà ẹ káàbọ̀ bá mi. Lórí ètò tèní ẹ máa fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ tó yè tó koro lórí àwọn
àwọn bá mi ládéládé wọ̀nyí náà ni tó ń jó Sùfẹ́tàkà. Ṣẹ̀kẹ̀rẹ̀ ni mo gbọ́pọ̀ bá ń jó, Sùfẹ́tàkà ni wọ́n ń jó. Ó bí orin kí ni gbogbo àwọn ọmọ orin táwọn àwa young girls báyìí tó yẹ ká máa jó, òun làwọn bàbá wa ń jó. Wọ́n dẹ̀ ní àkèrè ẹnu ọba ń ta, ọba ti ń jẹ snacks, ọba ti ń wéwọ́ níta, ọba ti ń mu ọtí, ọba ti ń sọ pé ẹ bá mi bù sọtí ṣé ó yẹ bẹ́ẹ̀. Ìyẹn àpapọ̀. Ètò wá jù lọ jù. Ta ni aláṣẹ nílùú bíi tí a bá ní ọba aládé ká tó ṣẹ̀ wá wọnú Sùfẹ́tàkà àti jíjẹ àti mímu àti jó? Bámi, òpópónà ti di tiyín báyìí. Ẹ káàbọ̀. Ẹ ṣé púpọ̀ yèyé wa, a máa ju yín ṣe o. Àṣẹ. Àṣẹ ilé máa ṣe ẹ̀ ní ṣàkìtì náà. Àṣẹ. Adéléṣe Ọlánípẹ̀kun Ifálàbákí lorúkọ mi, ìránṣẹ́ Olódùmarè, igbákejì alága gbogbo oníṣẹ̀ṣe ìpínlẹ̀ Èkó nílé lóko, Lagos State TMP, the umbrella body of all traditionalists. Kábíyèsí o, mo ṣe kábíyèsí fẹ́yìn ọba aládé. Ọba ń kí ẹ o. Mo ṣe kábíyèsí fún yèyé wa. Látòrí yèyé wa, nítorí gbogbo àwọn ọba aládé lóyè lóyè, mo ṣe kábíyèsí fún. Ọba ń kí ẹ o. Ọba ń kí ẹ o. Ajá máa pẹ́ lórí, bàtà máa pẹ́ lẹ́sìn. Àṣẹ. Ẹṣin ọba máa jókòó pẹ́pẹ́pẹ́. Ọ̀pá máa dábẹ́. Àṣẹ. Ìrùkẹ̀rẹ̀ á máa dùn kínú. Àṣẹ. Àṣà máa pẹ́ lẹ́nu kọ́ ni kése. Àṣẹ wà. Àṣẹ. Àṣẹ ẹnu yóò di Àṣẹ ò bàbá mi. ẹnu yẹn á kà lù. Àṣẹ. Ẹnu yẹn á kà lù. Àṣẹ. Àṣẹ. Wọ́n ní ká joyè kò dàbí kẹ́nu ká ìlú. Bẹ́ẹ̀ ni. Níjoyè ọ̀tọ̀ ni, kẹ́nu ká ìlú ọ̀tọ̀ ni. Téèyàn bá joyè tẹnu ò bá ká ìlú kò joyè. Kò jọba rárá. Ẹnu gbọ́dọ̀ ká ìlú. Tá bá joyè, ìwúre tó máa ṣe fọ́ba ni pé ẹnu ẹ̀ á kàlù. Ìṣe pàtàkì àti joyè ò dàbí kí ẹnu ká ìlú. Kó má sí ẹni tó jẹ́ pé ó máa ṣọ̀tẹ̀ mọ́ba lọ́wọ́. Kò gbọ́dọ̀ sí ẹni kan ṣo báyìí tó máa ṣọ̀tẹ̀ mọ́ba lọ́wọ́. Àwọn alágbára wà nílùú. Àwọn tó lè sọ ọba símú wọ́n wà nílùú. Bẹ́ẹ̀ni. Àwọn alágbára gidi gan wọ́n wà nílùú. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n tọba ni wọ́n máa ṣe. Tọba ni wọ́n. Kò sí bẹ́ẹ̀ náà ṣe lè gbó tó. Tọba ló máa ṣe. Bẹ́ẹ̀ ni àwọn ọba máa ń ní àwọn alágbára nìyẹn. Wọ́n máa ń ní àwọn pedọ́pedọ́. Kì í ṣe ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí, kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan la fẹ́ dúró. A fẹ́ lọ sí gbogbo ilẹ̀ ọba jákèjádò ayé. Látorí Bíbélì, Quran àti gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ni. A fẹ́ mọ ìlànà tí ó gbé ọba dúró lórí ìtẹ́. A fẹ́ mọ ipò tí ọba wà. Ìdí tí ọba fi jẹ́ aláṣẹ lórí gbogbo ìlú títí kan àwọn pásítọ̀ àti àwọn ìmáàmù. Nǹkan tá a fẹ́ sọ nìyẹn. Nígbà tí mo ṣíà ètò yìí pé aago 4 lónìí ká pàdé, àwọn pásítọ̀ ti wá bẹ̀rẹ̀ sí ní bá mi fà díẹ̀díẹ̀. Àwọn pásítọ̀ yẹn ti ń wá ti ń sọ wípé ṣé àwọn ọba tó ń dáyàn dọ̀bálẹ̀ kọ́ máa dáyàn dọ̀bálẹ̀ kọ́ máa lù wọ́n, kọ́ máa gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, kọ́ máa gbọ́ràn sí Ọlọ́run, kọ́ máa dáyàn dọ̀bálẹ̀. Ọba pásítọ̀ yẹn wá kọ́mẹ́ǹtì fún mi pé ṣé àwọn ọba tó ń dáyàn dọ̀bálẹ̀ tó ń nà wọ́n yẹn táwọn yẹn ni wọ́n máa ṣàkóso, wọ́n máa pàṣẹ nílùú. Àwọn pásítọ̀ náà tí wọ́n hypnotize àwọn èèyàn ńkọ́. Àwọn pásítọ̀ tó hypnotize àwọn èèyàn tí wọ́n ń jà wọ́n lólè ara, tó ń jà wọ́n lólè ẹ̀mí ńkọ́. Ẹ̀mí sọ fún mo ní mi tẹ́ ẹ sọ. Mo ń gbọ́ yín bá mi. Mo ń gbọ́ yín. Mo ní mi sọ ọ̀rọ̀ nípa àwọn ọba ṣọ́ọ̀ṣì. Mi dẹ̀ sọ nípa àwọn ọba mọ́ṣáláṣí. Àwọn ọba tí wọ́n ń gbé ọwọ́ lé lórí ní ṣọ́ọ̀ṣì. Mi sọ nípa àwọn yẹn. Àwọn ọba tí wọ́n dúró ti Olódùmarè tó yàn wọ́n. Tí wọ́n mọ Olódùmarè ní ọ̀kan. Tí wọ́n gbà pé Olódùmarè ní Ọlọ́run àwọn. Tó jẹ́ pé lẹ́yìn Ọlọ́run àwọn ló tó kàn. Àwọn tó jẹ́ pé wọ́n bá Olódùmarè báyìí. Wọ́n bá ń sùn, wọ́n bá ń jí.
tí wọ́n mọ ẹni tó yàn wọ́n sípò àwọn ni mò ń sọ mi ì sọ àwọn ọba kúẹ́kúẹ́ àwọn ọba tó jẹ́ pé wọn ò gbẹ́kẹ̀lé Olódùmarè pásítọ̀ wọn ni wọ́n gbẹ́kẹ̀lé ìmáàmù wọn ni wọ́n gbẹ́kẹ̀lé àwọn àfáà ni wọ́n gbẹ́kẹ̀lé mi ì fa wọn yẹn àwọn ọba tó jẹ́ pé wọ́n dúró tó Olódùmarè tán àwọn ni mò ń sọ mo sọ bẹ́ẹ̀ fún ó wá ní òun ò ráyè gbogbo yẹn òun ò lè mo ní kó join ni wa kó wá darapọ̀ mọ́ wa kájọ ṣètò yìí ó lóun ò lè wá join ni wa ó ní nǹkan tí òun lo time òun fún ó ní important ó nítorí pé nínú Bíbélì òun ti rí i pé Samuel ti ta òróró sórí Dávìdì ìgbà tó dẹ̀ ti ta òróró sórí Dávìdì yẹn ń kọ́ òun ò dẹ̀ ní láti wá máa gbọ́ ọ̀rọ̀ òun ti gbọ́ tán nìyẹn ibi tí mo kó sí mo wá wò báyìí pé tí n bá parí ètò máa padà wá bá ó ṣe kó darapọ̀ mọ́ wa tó bá dẹ̀ darapọ̀ mọ́ wa èmi kú ti ṣe àníkì síbi tó wà yẹn náà tó bá dẹ̀ wá bá wa tí n bá ṣe tán ẹ̀ máa lọ bá lọ́hùn máa jẹ́ kó mọ nǹkan tí a sọ. Samuel ta òróró sí ọba lórí lóòótọ́ Samuel ni afọbajẹ ní ilẹ̀ Israel òun ni ó ń ṣe ètùtù òun lámì ètùtù àmì ètùtù ni kò tí ì síjọ Christian nígbà yẹn àmì ètùtù ni Samuel tó ń ṣẹbọ tó ń ṣètùtù tó ń rúbọ lójú méjìjì kì í ṣe Christian ní Samuel òun ni ẹni tí ó máa mú ọba wọ̀ pèbí tó máa ta epo sọ́ba lórí tó máa ṣètùtù fún wọn ò lè sọ ní Bíbélì pé iye ẹran báyìí ni wọ́n pa iye màálù báyìí ni wọ́n pa iye àgbò báyìí ni wọ́n pa nǹkan tó bá ti ṣe nínú ìpèbí lọ́hùn gbogbo ẹ̀kọ́ ni wọ́n máa sọ jáde síta nínú Bíbélì tí olórí àlùfáà bá wọ bí mímọ́ nǹkan tó bá tójú ẹ̀ bá rí lọ́hùn gbogbo ẹ̀kọ́ ló máa ń sọ ń ta torí pé gbogbo ẹ̀kọ́ létí lè gbọ́ gbogbo ẹ̀kọ́ ni ojú lè rí àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé ó jẹ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ tí wọn kì í sọ jáde tí wọn lè kọ jáde sínú Bíbélì fún yín ṣùgbọ́n ó ti kéde pé Samuel ní àmì ètùtù òun ni wọ́n máa ń pè ní apènà tàbí olúwo tàbí àwọn afọbajẹ nílùú kì í ṣe Kírísítẹ́nì ní Samuel ó ṣe ló jẹ́ bí àwọn babaláwo lónìí Samuel dó gẹ́gẹ́ bí àwọn babaláwo tó ń ṣẹbọ tó ń ṣètùtù ní Ísírẹ́lì báwọn babaláwo ṣe ń ṣẹbọ tó ṣe ń ṣètùtù yẹn àwọn ni Ọlọ́run yàn pé kọ́ máa ṣẹbọ kọ́ máa ṣètùtù àwọn ló máa yan ọba tó máa ṣètùtù ọba wọ́n gbọ́dọ̀ lo epo nǹkan tó bá jẹ mọ́ nǹkan tradition òun ló máa lò ó lo olive oil bẹ́ẹ̀ni oil ló lò kì í ṣe olive oil nìkan oil ò lè mọ òróró tó lò tán àwọn nǹkan tó lò gbogbo ẹ̀kan ló máa sọ fún yín nǹkan agbára tiwọn náà nìyẹn òkè kọ́ mọ́ bá wọ̀ pèbí ń sìn ká máa kọ́ sínú ìwé mímọ́ tiwa pé bàtà mọ́ pa wọ̀ pèbí ńkọ́ nǹkan báyìí là ń ṣe fún níbẹ̀ a ò lè sọ tán a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ a máa mú ọba wọ ìpèbí ni wọ́n máa ṣe tutù fún ọba níbẹ̀ èyí tójú lè rí máa wà èyí tójú lè rí máa wà kọ́nà pa ọba wọ̀ pèbí ń sìn kọ́nà máa fídíò ẹ̀ bẹ́ẹ̀ pé kí gbogbo ayé máa wò kọ́ gbèsè afẹ́fẹ́ pé ọba wà ní pèbí o wọ́n ṣe tutù fún kọ́ máa fídíò ẹ̀ kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ náà ni afọbajẹ ní Israel nígbà tí Samuel fi ọba ń jẹ ní Israel tó ó ti kọ́kọ́ fi Sọ́ọ̀lù jẹ ìgbà tó fi Sọ́ọ̀lù jẹ tán tí Sọ́ọ̀lù ṣe dáadáa kò tó bẹ́ẹ̀ láti sọ pé òun fẹ́ yọ Olódùmarè fún ara ẹ̀ ni ó máa pàṣẹ kò lè fi ọba jẹ fún ara ẹ̀ pé ẹni báyìí ló kàn Olódùmarè ló máa yan ọba torí pé ọjọ́ tó bá ti lè yan ọba ó ti ju Samuel Olódùmarè ló fẹ́ yan ọba ó dẹ̀ sọ fún Samuel pé lọ síbi báyìí Samuel ò lẹ́mìí ẹ̀ Samuel ò lẹ́ẹ̀tọ́ láti yan ọba lọ síbi báyìí tó bá ti dé ìdílé Jésè ó ní ká ní òun máa yàn ọ́nbẹ̀ kí lórúkọ ó ní kò má wọ́rì kò kàn ẹ́ kọ́ máa sọ pé ìwọ ló yan ọba kọ́ lè mọ̀ pé èmi Olódùmarè ni mo yan ọba fúnra mi wọ́n ṣáà máa lọ torí kò yé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn pásítọ̀ yìí ibi tó dúró lé nìyẹn pé Samuel ti ta òróró sẹ́nìkan lórí torí ẹ̀ ń kọ́ àwọn lẹ́tọ̀ọ́ láti máa ta òróró sí ọba lórí níbo ó ní kó máa lọ ó ní ta ni ó ní kò nídìí tó bá débẹ̀ máa fúnra mi yan ẹni tó wù mí kọ́mọ̀ máa gbógo fún wọ torí kò yé àwọn pásítọ̀ ń sìn kọ́mọ̀ bá jẹ́ pé ìwọ ló máa gba ògo kò nídìí má sọ pé ìwọ ló fẹ́ yan ọba tó bá jẹ́ pé ìwọ ló lọ yan ọba Ísírẹ́lì ò lè gbà òun mọ bóyá Ísírẹ́lì ṣe rí àwọn Ísírẹ́lì le tí sábà ìbájú bẹ́ẹ̀ tó bá sọ pé lágbájá bọ́ta
tó yàn Ísírẹ́lì bá sọ fún pé ìwọ ń bo ló máa yanba láwa lórí àwọn àlègbà Ọlọ́run ní kó máa lọ síbẹ̀ tó bá ti débẹ̀ nǹkan òun á yan ẹni tí ó wù òun ó dẹ̀ débẹ̀ lóòótọ́ àti lódodo láti sọ yẹn kọjá a lè fẹ́ kọ́rọ̀ yẹn pọ̀ bẹ́ẹ̀ni tí wọ́n fi mú ètò kẹ́yìn wá màtọ́lẹ̀ mú ètò kẹ́yìn dé wọ́n ti wò pé kò dẹ̀ sí ètò jẹ́ nínú gbogbo ibẹ̀ wọ́n wá mú ètò kẹ́yìn pátápátá wá Ọlọ́run sọ pé ètò kéré jù yẹn gan ló fẹ́ yàn ṣé Samuel ló fẹ́ yan ètò kéré jù kò lè yan ètò kéré jù ní gbogbo ọmọ òun ni Ọlọ́run yàn Ọlọ́run fúnra rẹ̀ ló yàn ó wá pàṣẹ fún Samuel pé àṣẹ tó ń bá pa fún ẹni kò tẹ̀lé ṣé òun gbọ́ mi Samuel má kọjá yẹ o ẹni yẹn ni kò tako sí tó bá bí Samuel tó bá bí ire kó má tako sí ẹni tó ní kó tako sí ẹni yẹn ló bá ṣe tuntun ọba fún Dáfídì yẹn ló bá kéré tó bá kéré ńkọ́ bàbá ẹ̀ ní òun ló kéré jù máa ló máa àbí nǹkan ṣe yín òun Ọlọ́run sọ̀rọ̀ ẹ fẹ́ máa sọ Samuel ò ní ṣe bàbá Dáfídì ò ní ṣe ẹsẹ̀kẹsẹ̀ tó ti fòróró yan Dáfídì tó ti tako sí lórí tó ti ṣètùtù ọba fún ó ní iye ẹran tó máa pa ó ní iye adìyẹ tó máa pa ó ní iye ẹyẹlé tó máa lọ sí wọn ò lè sọ yẹn fún yín wọ́n ṣètùtù wọ́n wẹ̀ fún wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe fún gẹ́gẹ́ bí àmì tutù ọlà àmì tutù ní Samuel pàtó parí ìtùtù yẹn tán pátápátá lọ yẹ pàtó pé òkè ó ti di ọba ó ti dà léèbà kì í pé ṣe ní Dáfídì kò dédé lọ sí ojú ogun tó lọ ń pa Gòláyátì wọ́n ti sọ́dọ̀kùnrin wọ́n ti dira fún ó dà ìpàṣẹ sọ pé wọ́n ti sọ́dọ̀kùnrin ẹ̀yìn ìgbà yẹn níṣẹ́ lọ kọ̀ǹfọ̀ǹtì Gòláyátì ọba tó bá ti wọ ìpè bí kì í ṣọba kò lè lágbára kankan ṣe ló máa lọ máa jókòó sí ó máa lọ máa kúnlẹ̀ síwájú pásítọ̀ ni ṣe ló máa lọ máa bá àwọn sákúndọ́kúmẹ́ lọ bá àwọn àáfà torí ẹ̀ kò lè níyì ọba tí wọ́n bá ródán fún tó dira fún tó mú wọnú ìpè bí bá ṣe mú Dáfídì wọnú ìpè bí tó dira fún dáadáa tó dúró tó bá níwájú Gòláyátì á pa wọn ò bí Sámúẹ́lì dá kó lọ sọ̀rọ̀ níwájú Dáfídì nígbà tó ti sọ́dọ̀ lágbára ó ti dúró tán torí pé kì í ṣe Samuel kankan ló fún Dáfídì lágbára Ọlọ́run fún ara ẹ̀ ni gbogbo nǹkan tí Samuel máa lò Ọlọ́run ló sọ fún nǹkan báyìí ló máa lò nǹkan báyìí ló máa lò nǹkan báyìí ló máa lò nǹkan tó bá paláṣẹ fún Samuel ló máa ṣe ìgbà tó ń lọ kòmẹ́ni tó ń fẹ́ lọ yàn torí kò yé wọn sìn ó bọ́ síta ń sọ pé Samuel ta òróró ló ta jẹ́ òun ló sọ pé òun fẹ́ lọ ta òróró ni ó mọ̀ kankan nípa nǹkan tó ń ṣe ni ọbìnrin kò débẹ̀ kó ṣe nǹkan míì ni máa lọ síbi báyìí lọ yan nǹkan báyìí ó dẹ̀ débẹ̀ ó dẹ̀ ṣe nǹkan tó ní kó ṣe nǹkan báyìí ló máa lò nǹkan báyìí ló máa lò nǹkan báyìí ló máa lò. àwọn kankan wà náà tó jẹ́ pé a rí inú Bíbélì tó jẹ́ pé ó fi wọ̀nyí pé bọ́lá bá ṣe ní kó ṣe nǹkan tó bá lọ ṣe mistake ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ó máa kú lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ ẹ̀ka Bíbélì ẹ̀ ń sọ̀rọ̀ Samuel ò tó bẹ́ẹ̀ Samuel kò mọ nǹkan tó ń ṣe rárá kò mọ ibi tó ń lọ kò mọ ẹni tó ń fẹ́ lọ yàn kò mọ bó ṣe jẹ́ gbogbo tó máa lò kò sí ètò kan nú ẹ̀ kò mọ nǹkan kan nípa ẹ̀ gbogbo agbára yẹn tọlọ́run ni wọ́n dẹ̀ ti ro Dáfídì tán gbogbo agbára tó yẹ kán gbogbo gbọ́dọ̀ ṣe ní kán ṣe wọ́n ti ṣe màtọ́ dẹ̀ ti tẹ̀lé lànà. béèrè mo gbádùn yín. gbogbo àtọ́lẹ̀ ti yan lọ́dọ̀ ti gbogbo ètò fún tán tó ti ṣe pèbí fún ó ti di alágbára ó ti ju Samuel lọ Samuel ò lè lọ pàdé Gòláyátì wọn ò bí Samuel rè tí Dáfídì bá sọ pé kó lọ bẹ́ orí Samuel ẹsẹ̀kẹsẹ̀ ló máa lọ bẹ́ tó ráṣẹ ti wà tí Samuel bá fẹ́ sọ níwájú Dáfídì ó máa wólẹ̀ bóyá kéré tó yẹ ó lè kéré lójú ṣùgbọ́n ọba ní ó ti dà léèbà wọn ò ti sọ fún pé kò gbọdọ̀ forí balẹ̀ fẹ́lẹ́ kankan kò ní nìkan yẹn máa sọ fún báwo ló máa ṣe lọ forí balẹ̀ níbi ìkọ̀pá tó jẹ́ pé kì í ṣe pé wọn ò fi okọ̀ wọ́rọ́ na orí ẹ̀ ọba tó jẹ́ pé ó tó ọba gidi á lọ máa forí balẹ̀ fún ẹnìkankan á lọ máa dọ̀bálẹ̀ fún yàn bóyá kéré tó yẹn wọn ò sọ fún pé kó má forí balẹ̀ fún yàn ó ti mọ̀ ẹ́ pé òun ti di ọkùnrin tọ́ba bá di ọba tán á mọ̀ pé òun ti di ọkùnrin ó ti di akọ irin gidi ó ti di akọ irin ó ti kúrò ní kúẹ́kúẹ́ akọ irin ló máa ń pọ́n irin tó bá fi irin abo tó bá fi ṣe fáìlì kò lè ṣiṣẹ́ níṣó ni irin yẹn níṣó ló máa ba ojú fáìlì yẹn jẹ́ kò lè pọ́n akọ irin ló lè pọ́n irin ẹlẹ́gbẹ́ kò dẹ̀ sí erin kankan tó máa dúró níwájú ẹ̀ mọ́ ó ti di irin
ó ti da akọ irin, ó ti kúrò ní irin lásán. Dáfídì tí wá jáde tán, bóyá jáde tán yẹn ó ti dà léèbà, ó ti da apàṣẹ aláṣẹ wàáwà, kò dẹ̀ sẹ́ni tó lè wà wájú ẹ̀ pé ó máa sọ pé báwo ló ṣe máa rí. Sámúẹ́lì ò tó bẹ́ẹ̀ mọ̀, torí wọ́n ti sọ di ọba. Wọn ò ṣe tutù tí wọ́n ṣe fún Dáfídì, wọn ò ṣe fún Sámúẹ́lì. Ètùtù tó ṣe fún Dáfídì wọn ò ṣe fún Sámúẹ́lì. Kẹ́lẹ̀ wàá mọ̀ ẹ́ pé kì í ṣe Sámúẹ́lì ni ó jẹ́ nǹkan kan bí kò ṣe Dáfídì. Jésù tẹ̀ ń pariwo, orí ìtẹ́ Dáfídì ló wà. Bẹ́ẹ̀ni, orí ìtẹ́ bẹ́ẹ̀ni. Orí ìtẹ́ Dáfídì ló wà. Ẹ tó bá ti wà lórí ìtẹ́ yẹn ni ó máa ṣàkóso, òun ni olórí. Jésù fún ara ẹ̀ ọba ni, orí ìtẹ́ Dáfídì ló wà. Dáfídì ni Jésù Kristi ń ṣojú fún. Dáfídì ni wọ́n ṣèlérí fún pé ó máa nígbàgbé ìtẹ́ ẹ̀ láéláé, ìtẹ́ ẹ̀ ńkọ́ kò ní parun, ó máa wà fáwọn tó lọ kọ́ ni, ní pa ìtẹ́ ẹ̀ run. Dáfídì ni wọ́n ṣèlérí fún, òun náà ni Jésù fi wá, ó wá ń ṣojú fún Dáfídì, orí ìtẹ́ Dáfídì ló wà, ọba ni Jésù. Nígbà tó jẹ́ pé ipò Dáfídì ló wà, Dáfídì náà ṣe ni. Kò sí ó dá ń sìn, ẹ jẹ́ ká fi ṣe àpẹẹrẹ, ká sọ pé Sámúẹ́lì lágbára, Jésù ń sìn, ṣé Sámúẹ́lì lágbára ju Jésù lọ? Dáfídì lágbára ju Jésù lọ, Dáfídì ó lágbára ju Jésù lọ. Dáfídì ní àkọ́kọ́, òun ni Kristi, òun ni Christ, òun ni Christ àkọ́kọ́, òun ni Ọlọ́run kọ́kọ́ yàn. Ìlà ẹ̀rọ ẹ̀ òun ni Jésù ti wá. Bàbá ńlá Jésù òun ni Dáfídì. Tí Dáfídì kí Jésù tó bá wá nídìílé Dáfídì, tó bá mọ Dáfídì rí, tó kì í ṣe ẹ̀jẹ̀, kò lè débi tí ó dé, kò lè jọba. Ìlànà Dáfídì ní Jésù kì í ti jọba. Dáfídì ju Jésù lọ, Sámúẹ́lì ò kẹ̀ tó Jésù. Ẹ̀yẹ lọ́wọ́ fi mọ̀ pé Sámúẹ́lì ńkọ́ kò tó Dáfídì. Ipò tẹ́ bá fi Jésù sílẹ̀ máa fà wọn bá sí. Ọba Dáfídì ò lè wà ní Ísírẹ́lì ńsìn kó wá máa pàṣẹ ní ilẹ̀ Yorùbá. Orílẹ̀-èdè Ísírẹ́lì ló bá ti pàṣẹ. Gbogbo ètùtù ọba tó ń ṣe fún Dáfídì ó dúró lórí pé òun máa dáàbò bo Ísírẹ́lì. Ẹ jẹ́ kó máa yé wa o, ẹ fara balẹ̀ o, kó lè yé yín, torí pé ẹni yẹn ti béèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ mi, torí àìmọ̀ ṣe ń sọ lọ síbi tí mo sọ gbà yìí. Ibi tí wọ́n kí n ti bẹ̀rẹ̀ ọ̀tọ̀ ni, ayé ń bọ̀ ń bẹ̀. Dáfídì ìgbà tó ṣe ètùtù ọba fún tán, wọ́n sọ fún pé ń sìn ó ti dọkùnrin, ó gbọ́dọ̀ dáàbò bo Ísírẹ́lì. Àwọn Philistine àwọn ni wọ́n gbógun ti Ísírẹ́lì ńgbà yẹn. Àwọn yẹn wọ́n ní akọni ńláńlá, wọ́n ní Gòláyátì, wọ́n ní ọmọ ogun tó lágbára gan tó jẹ́ pé ó tì kì í ṣe èèyàn túẹ́túẹ́ ló máa lọ fèsì ẹ̀. Wọ́n wá sọ fún Dáfídì pé ọmọ kékeré kẹ̀ ní ẹ́. Dáfídì wá sọ pé òun ọlọ́ọ̀ tó ní Dáfídì pamọ́, torí pé Sọ́ọ̀lù tí kù, Sọ́ọ̀lù sì ń ṣe kọ́ńdúkọ́ńdú. Sọ́ọ̀lù lè gbé Dáfídì mì, ó lè gbé mi kálọ́, wọ́n sì ń ṣe kọ́ńdúkọ́ńdú. Ṣùgbọ́n a ti ṣètùtù ọba fún Dáfídì. Dáfídì wá wò pé ẹnìkan máa halẹ̀ mọ́ ìlú tóun jọba lé lórí. Talẹ́ni náà ní Gòláyátì. Pọ́ọ̀lù tó jẹ́ pé kò sí ó ti gbàgbára lọ́wọ́ ẹ̀. Tẹ́ bá lọ wo dáadáa, ẹ̀ mọ̀ pọ́lọ́ ló ń yan ọba, ẹ̀ mọ̀ pé kì í ṣe Sámúẹ́lì. Torí pé bí ọjọ́ ṣe yan Dáfídì báyìí, tó ti gba agbára lọ́wọ́ Sọ́ọ̀lù, òun ni ò ti ní agbára kankan mọ́. Níṣe ni ẹ̀mí burúkú dẹ̀ ń yọ lẹ́nu, kò lè lágbára kankan mọ́. Dáfídì wá dúró pé òun fẹ́ lọ kojú Gòláyátì. Sọ́ọ̀lù kẹ̀ ti fura sí Dáfídì pé ó ti yàn, ó ti mọ̀ gẹ́gẹ́ bí ọba náà, òun náà kò lè tọ́lá ọmọ ọba kó má kú dàsáàdì. Òun náà ríran, ó ti rí Dáfídì pé ẹni yìí Ọlọ́run ti yàn, ó ti fura sí, ó fẹ́ láti mú kúrò, kò fẹ́ kó gba ipò lọ́wọ́ òun. Èèyàn wá sọ pé òun fẹ́ lọ bá Gòláyátì jà. Nǹkan tó yẹ kéèyàn bá ṣe là ń sọ fún yín yìí. Dáfídì ọmọ kékeré ni, Sámúẹ́lì kan ló lọ bá Gòláyátì, Sámúẹ́lì kan ló ń pàṣẹ ńlù, òun kọ́ ni ó dáàbò bo ìlú. Sámúẹ́lì afọbajẹ lásán ni, ó ti fọbajẹ, ó ti ṣètùtù ọba. Nǹkan tọ́lọ́run ní kó ṣe ló ti ṣe yẹn, kò ní agbára yẹn lọ́wọ́, kì í ṣọwọ́ Sámúẹ́lì ní agbára wà, ọwọ́ Ọlọ́run ní agbára wà. Ó dẹ̀ wá lo Sámúẹ́lì pé lọ ṣe báyìí, lọ mú nǹkan báyìí mú pọ̀, tá sí lórí fún mi, ṣe báyìí fún mi, ṣe báyìí. Ó ti ṣe dè lámùrè, ó ti ṣe gbogbo nǹkan tó yẹ tán, ó ti dì tán.
ó ti dó pọ́nlá ó ti dọba Samuel yẹn ti yẹ̀bà wọ́n tí ayaba ti mojú ọkọ̀ tán aláìná máa ń yẹ̀bà ni Samuel ti bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ìṣàkóso ti bẹ̀rẹ̀ wọn ò bí Samuel kó sọ pé òun fẹ́ máa yọnu ẹnu olófẹ́ yọ. He's a pastor. ó wá sọ pé òkè. ẹ̀yin tẹ́ ẹ sọ pé bàbá no Bible, he's a pastor. Bàbá is a pastor. ni ó bá di pé David wá yọjú sá pé òun fẹ́ lọ bá Gòláyátì inú Sọ́ọ̀lù ti dùn pé wọ́n bá òun mú kó rẹ̀ náà. ìjọba ti bá òun mú nìyẹn kẹ́lẹ̀ mọ́ ọkọ̀ tó pè lọ́ba àlẹ́ ìbá lọ́ba. Bẹ́ẹ̀ni. ọba jẹ́ pásítọ̀ kó jẹ́ jí òkó dàbí Gòláyátì ó fẹ́ kú ni níwájú ọba kí ló fẹ́ lọ jí níwájú ọba. ọba akẹ́kọ̀ọ́ ló máa lọ kúnlẹ̀ síwájú ẹ̀ ọba máa bẹ́ orí ẹ̀ dànù ni. rí Gòláyátì ni rí Dáfídì bó ṣe kéré sí. Dáfídì kéré Gòláyátì tóbi ó dẹ̀ ní àwọn ìkógun ẹni omi ló bá rú ìkógun ẹ̀ àwọn èèyàn ó ní iye èèyàn tó ń rú ìkógun tẹ̀lé iye èèyàn tó ń rú ìkógun tẹ̀lé Gòláyátì ẹ kàn máa sọ ìtàn Gòláyátì nínú Báíbù ẹ máa sọ nínú ṣọ́ọ̀ṣì Gòláyátì ó ta fà fún ó sì pa mọ̀ túmọ̀ ẹ mọ̀ pé ẹ̀yin kan fúnra yín tẹ́jẹ́ pásítọ̀ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ yẹn ò tó Gòláyátì níwájú àwọn ọba yìí tẹ́ bá ju Gòláyátì lọ ọba ìlú apá yín ọba máa ń pààyàn ni ilẹ̀ ń sọ yìí ọba tó bá lè jagun tó bá dúró pé òun dáàbò bo ìlú òun kì í ṣọba. Dáfídì wá lọ kojú Gòláyátì ibo ni àwọn Sámúẹ́lì wà ibo ni àwọn ìránṣẹ́ Ọlọ́run wà ńgbà yẹn gbà tó Ọlọ́run ò yàn wọ́n láti bójú tó lù tí nǹkan bá ṣẹlẹ̀ sí ìlú ọba náà máa béèrè lọ́wọ́ ẹ̀. Dáfídì lọ́lọ́run yàn pé kó jẹ́ alákòóso ìlú kó pàṣẹ òun ló máa lọ fèsì ogun. Àwọn èèyàn Ọlọ́run tó wà nílùú oníṣẹ́ táwọn wòlíì ń ṣe àwọn yẹn ọ̀tọ̀ àwọn yẹn ò kì í ṣe ẹni tó máa pàṣẹ nílùú ọba ló máa pàṣẹ gbogbo wòlíì tó wà lóye wá gbogbo wòlíì tó bá rí wòlíì tó wòlíì kan bá wá ẹ báwọn lọ tì mọ́nú túbú sórí ẹ̀ ọ̀pẹ ni òun pè pé kí gbogbo wòlíì pèsè òun fẹ́ rí wọn kò wà ẹ lọ tì mọ́nú túbú fún òun ló máa dájọ́ wòlíì tí gbogbo wòlíì bá dẹ̀ ti pé òun ló máa sọ fún wọn pé kí ló ń ṣe yín lù kí ló ń ṣe yín ẹ̀yin wòlíì ẹ mà ti ń ṣe àṣemáṣe ẹ mà ti yàgò lọ́dọ̀ Ọlọ́run ń gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ òun fẹ́ lọ sójú ogun gbọ́ pé àwọn arábí ti gbógun dé ibi báyìí ní bèbè ibi báyìí ṣé ẹ mọ̀ pé tó máa fẹ́ ṣígun kò yẹ kẹ́ ti wà ń bí kí ló ń ṣe yín kì í ṣe pé ṣe ni àwọn wòlíì ń pàṣẹ fọba torí kò yé àwọn èèyàn ọba ló ní wòlíì àwọn pidánpidán ẹ̀ ni mo fi sọ̀rọ̀ ní o nítorí àwọn àgbẹ̀ mo pè ní pidánpidán ọba ó jẹ́ ẹ̀kọ́ tó nínú agbára tí ọba ń lò. Imisi, please, when you ask a question, don't be giving me, don't be so impolite. Let Baba answer me the question. Don't ever talk to me like that. Motiretipe, you are going to use that word again today. Don't talk to me like that. If I answer something, it's because I know it. Oba lemi tí mo jókòó yìí fún ara mi. If you don't know, ọba ni mí, ọmọ ọba ni mí, ìyá ọba ni mí. Tí mo bá gbé àwọn tó jù mí lọ wá, is to confirm and to know, to have more knowledge. Don't be telling me, let Baba answer me. It's a direct insult, it's a polite direct insult on my person. Okay? God bless you. Bami Emma Nisho. Òtòrò ó béèrè kan. Ó ní kí ló dé tí ọba Ògbómọ̀ṣọ́ tó fi kúnlẹ̀ síwájú Pastor Adébóyè. Ó wá sọ pé let Baba answer me. Kémi má dáhùn lóhùn kí n jẹ́ kó jẹ́ pé ilẹ̀ máa answer. And he does that every time. À ń gbọ́ yín bàbá mi. Ẹ ṣe mi rí ṣẹ́ẹ̀ṣì rí mi. Mo rí yín. Mo rí yín, mo rí yín ẹ máa sọ̀rọ̀ lọ. Mo sì rí yín ẹ ṣì wà lórí kíní dáadáa. Ìmọ̀kan tó ṣẹlẹ̀. No, mo rí yín ẹ ṣì wà lórí line. Ẹ máa sọ̀rọ̀ lọ. Ẹ máa sọ̀rọ̀ lọ, ó máa pick padà, ó máa pick padà. Mo sì rí yín. Wọ́n ní kí ló dé tó fi lọ kúnlẹ̀. Ó ní kí ló dé. Bẹ́ẹ̀ la ṣì ń bọ̀. A ṣì ń bọ̀ bẹ́ẹ̀. So calm down. Bẹ́ẹ̀ la ṣì ń bọ̀. Calm down, please. Láti farabalẹ̀ a máa débẹ̀. A lọ mú láti ibi tí ẹ̀yin pásítọ̀ ti ń béèrè ìbéèrè. Gbogbo nǹkan tó jẹ́
èrò ọkàn ẹ̀yin pásítọ̀ tó ẹ ti béèrè lọ́wọ́ mi òun ni mo kọ́kọ́ ń dá yín lóhùn. Bẹ́ẹ̀ni. Samuel ni ẹ̀yin ń wò pé ó ta òróró sí orí Dáfídì torí ẹ̀ ń kọ́ ẹ̀yin náà gbọ́dọ̀ máa gbé ọwọ́ lé àwọn ọba lórí káàkiri. Òun ni mò ń sọ fún yín pé Samuel nǹkan afọbajẹ ni. Wòlíì pọ̀ káàkiri ní Israel. Ọlọ́run wá yan Samuel gẹ́gẹ́ bá afọbajẹ láàrin wọn. Ó pè òkè ó fẹ́ bá mi lọ yan ọba o, mo fẹ́ fún ẹ ní special kìíní o assignment o, nǹkan báyìí ni kò mú dání o. Ó dẹ̀ mú dání lọ bá mi ṣe tutù fún Dáfídì o. Àwọn amètùtù ni wọ́n ń bẹ̀, kì í ṣe pé ṣo ni wọ́n ṣe kírísítẹ́nì ń bẹ̀, kò tí ì sí kírísítẹ́nì ń gbà ẹ̀. Ètùtù ni wọ́n ń ṣe tọ̀sọ́tò yìí, ètùtù tó ń ṣe ń bẹ̀ ó ti wà lọ ń bí. Babaláwo ni wọ́n torí kò yé yín sìn. Babaláwo ni Samuel. Ṣé ó yé yín báyìí? Babaláwo ni Samuel, kì í ṣe pásítọ̀, kì í ṣe kírísítẹ́nì. Tó ó mú epo dání, ó ta epo sí Dáfídì lórí lójú yín, ìyẹn nìkan lẹ́yìn rí. Gbogbo ètùtù tó ṣe lẹ́yìn ìgbà yẹn ẹ̀yin ò rí yẹn. Ẹ lè rí gbogbo ètùtù tó ṣe, epo tó ta sí lórí nìkan lẹ́yìn rí. Torí ẹ̀ lẹ́yìn ṣe lọ ń mú òróró olífì lásán sìn tí ẹ lọ ń ta sí àwọn èèyàn lórí káàkiri. Mi ò sọ pé kò dáa, ẹ lè ti parí iṣẹ́ sínú ẹ̀. Tẹ bá mọ̀ ń pa ẹ̀yin wòlíì, tẹ bá mọ ètò nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe, tẹ bá lò ó mọ̀ máa ṣiṣẹ́. Mi ì dí lọ́wọ́, mi sọ pé kò dáa, ṣùgbọ́n pé bóyá ẹ̀yin lágbára ju ọba lọ òun là ń sọ. Ọba ló ní àṣẹ nílùú, ibẹ̀ ni ibẹ̀ la wà, tó ti yé nísìn. Gbogbo nǹkan èmi ìdẹ́lẹ̀ máa ṣe ní ṣọ́ọ̀ṣì yín, mi ì tójú bọ ṣọ́ọ̀ṣì yín, mi ì yọjú ran ṣọ́ọ̀ṣì yín, mi ì dẹ̀ yọjú ran mọ́ṣáláṣí yín. Ẹ lè jẹ́ àáfàá kẹ́ lọ́mọ kéwú, kẹ́ dẹ̀ máa jẹ́ ìmáàmù, kẹ́ máa kọ́ni ní mọ́ṣáláṣí, kẹ́ máa kọ́ni ní ṣọ́ọ̀ṣì. Mi ì sọ pé kẹ́ má ṣe bẹ́ẹ̀, mi ì dín lọ́wọ́ ń bẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà Jésù ti pàṣẹ fún yín bẹ́ẹ̀ pé ẹ gbọ́dọ̀ pẹ́nikẹ́ni ní bàbá yín ní ayé. Ẹnìkan ní bàbá yín nínú ṣọ́ọ̀ṣì ń bẹ̀ ju Ọlọ́run nìkan ní bàbá yín bẹ̀. Ẹ dẹ̀ gbọ́dọ̀ pẹ́nikọ́kọ́ ní Olúwa tàbí ọ̀gá yín. Ẹnìkan ṣo náà ní Olúwa yín, òun ní Jésù, òun ní ọba yín. Ẹ bá pẹ́nikẹ́ni ní ọba tàbí Jésù tàbí Olúwa ju Jésù Kristi lọ. Tí pásọ̀ kan sìn tó bá lọ yan ọba ẹ̀mí tàbí tó bá fọwọ́ sí ẹnìkan bá sọ pé wọn ọba tó lọ síwájú pásítọ̀ tí pásítọ̀ ò lọ́wọ́ sí, ó ti ṣẹ̀ sí Jésù, ó ti ṣẹ̀ sí Bíbélì. Torí Jésù fúnra rẹ̀ ló pàṣẹ fún yín pé ẹ bá pẹ́nikẹ́ni ní bàbá yín o, ẹ bá pẹ́nikẹ́ni lọ́ba o, ẹ bá pẹ́nikẹ́ni ní Olúwa o, ẹ bá pẹ́nikẹ́ni ní ọ̀gá yín o, òun nìkan náà ni ọba o, òun nìkan ni Olúwa yín o. Ẹ bá pẹ́nikẹ́ni ẹ̀mí ní Olúwa tàbí ọba o. Bàbá kan ṣoṣo tàbí Ọlọ́run kan ṣoṣo ni Olódùmarè tó wà lọ́run, òun yìí náà ni ọ̀gá gbogbo ń lọ́ba gbogbo yín. Kò gbọ́dọ̀ sí ọba kankan láàrin yín mọ́. Nínú ṣọ́ọ̀ṣì pàápàá ẹ gbọ́dọ̀ sọ pé ẹ máa ṣe bọ́mọ kékeré ni. Ẹni tó bá jẹ́ pé tó nímọ̀ jù nù yín, òun ló máa jẹ́ ìránṣẹ́. Jésù ló sọ bẹ́ẹ̀ kí òun ló máa jẹ́ ìránṣẹ́ láàrin yín. Ẹnìkan gbọ́dọ̀ sọ pé òun ọba níbẹ̀. Tẹ bá wá lẹ́nu mi tó bá sọ pé òun ọba tó bá wá sí ṣọ́ọ̀ṣì, ẹ gbọ́dọ̀ bá sọ̀rọ̀ pé ó ti lòdì o, má ṣọba èèwọ̀ ni o, kò bá Bíbélì mu o ò lè bá sọ pé ìwọ ọba èèwọ̀ ni o. Jésù ò fààyè gbà wá bẹ́ẹ̀ o. Ọba tó yà ní ẹni tó wà lórí ìtẹ́ Dáfídì òun ló ń ṣàkóso wa ń bí o. Òun ni Jésù, a lè tó máa fọwọ́ sí ọba ẹ̀mí o. Tí pásọ̀ bá ti lọ fọwọ́ bá sọ́ba ẹ̀mí tàbí àáfà tàbí imam, ó ti lòdì sí Quran, ó ti lòdì sí Bíbélì. Ó ti lòdì sí Quran, ó ti lòdì sí Bíbélì. Ẹ gbọ́dọ̀ fọwọ́ bá sọ́ba kankan ju Jésù lọ. Sọ́ba kankan gbọ́dọ̀ sọ pé òun tó máa jẹ́ ọba. Àná ẹ̀sẹ̀ gbọ́dọ̀ sọ wípé ẹ jọ̀gà nínú ṣọ́ọ̀ṣì kẹ́ lè máa mọ̀. Tó fi jẹ́ pé ká padà sọ́dọ̀ ọba ń sìn. A fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé nílùú ní gbogbo ayé ọba ni aláṣẹ ìlú. Kìí ṣe Sámúẹ́lì ló ń pàṣẹ ńlùú. Sámúẹ́lì ò kìí ṣe kírísítẹ́nì, babaláwo ni. Òun ni afọbajẹ abètùtù ni. Òun ló mọ ètùtù tó máa ṣe, kò dẹ̀ mọ́. Ọlọ́run ló lò pé Sámúẹ́lì dìde, bàbá mi lọ yan ọba, ó dẹ̀ ti yan ọba, ó dẹ̀ ti di ọba. Òun ló lè máa ṣàkóso ìlú. Nígbà tó gún dé, òun ló lọ fèsì Gòláyátì. Sámúẹ́lì kan ló lọ fèsì Gòláyátì. Ó pa Gòláyátì kíá torí pé òun lọ́lọ́run wà pẹ̀lú ẹ̀. Tí Sámúẹ́lì bá sọ pé òun fẹ́ lọ fèsì Gòláyátì, wọ́n máa pa ni. Ó tẹ̀lé kọjá àyè ìgbà tí Ọlọ́run ránṣẹ́.
Ọlọ́run ránṣẹ́ tó bá ti dé inú tẹ́ḿpù á máa ṣe tutù á máa rúbọ ṣé mọ̀ yìí pé ọba náà ò lẹ́tọ̀ọ́ láti lọ máa rúbọ ní Israel kó lọ sí di tẹ́ḿpù kó lọ máa rúbọ ńbẹ̀ ọba náà lọ rúbọ ṣùgbọ́n tí wòlíì ò bá rúbọ tó yẹ kó rú ọba láṣẹ láti bá rú ọba máa bójútó ẹbọ yẹn pé ṣé ẹ ti rúbọ tàárọ̀ ṣé ẹ ti rúbọ ìrárí ṣé ẹ ti rú ti ẹ̀jẹ̀ ṣé òun ló máa pèsè nǹkan tó máa fi rúbọ kì í ṣe Sámúẹ́lì ò kì í ṣiṣẹ́ títí dìgbà tó fi jẹ́ pé ó tún dìgbà ayé àwọn ọmọ Léfì wọn ò kì í ṣiṣẹ́ so nǹkan ẹbọ ẹ̀kan tuntun ọba ló máa provide ẹ̀ so á ṣe gbogbo nǹkan tó máa lò fún wọn láti á sì tutù yẹn tó bá ṣe dáadáa ọba á bá wọn wí ìránṣẹ́ ọba ní àwọn wòlíì ní ìlú ìránṣẹ́ ọba ni wọ́n. Wọ́n ní church kan wà tó ń jẹ́ Zion. Wọ́n ní why Zion Church use king for themselves. Ìbéèrè yẹn ò yéèyàn. Ṣé wàá pè wọlé kò béèrè? Ṣé wọ́n lo kí gẹ́gẹ́ bíi pé olórí wọn bẹ̀ ni àbí báwo? I think so, yeah. Ó dàbẹ̀ ní pé kan tó try. Wọ́n ní olórí wọn ní king ni. Ṣé mọ̀ pé a lè máa sọ gbogbo ọ̀rọ̀ tán torí nípa ti sọ pé a ò fẹ́ lọ máa sọ pé à ń takò nǹkan tó kálukú bá ń ṣe nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ olúkálukú dá ṣọ́ọ̀ṣì ẹ̀ sílẹ̀ gbogbo ọkọ ló tẹ̀lé bíbélì nǹkan tí bíbélì sọ làwa ń sọ yìí bíbélì ti pàṣẹ pé ẹ má ṣe pẹ́nikẹ́ni ní bàbá yín láyé ẹ má ṣe pẹ́nikẹ́ni ní olúwa ẹ má ṣe pẹ́nikẹ́ni ní ọba so wọ́n ti sọ bẹ́ẹ̀ so kìdẹ̀kí ṣe fọ́ọ̀sì pé ká lọ máa sọ fún ẹni tó bá lọ ṣe bẹ́ẹ̀ ó ti mọ̀ pé òun máa jẹ ìyà ẹ̀ṣẹ̀ òun Jésù tó sọ bẹ́ẹ̀ náà ló bá fi yà jẹ kì í ṣe èmi so a ò lè sọ pé kó má lọ ṣe bẹ́ẹ̀ gbàdúrà kì í ṣe pé mo ní ṣọ́ọ̀ṣì òun ló ní ṣọ́ọ̀ṣì ẹ̀ bó ṣe òun ní kó lè lọ ṣe bíbélì ti sọ pé kó má ṣe bẹ́ẹ̀ ẹni tó bá ti jẹ́ kírísítẹ́nì kò lè sọ pé òun ọba òkè lè sọ pé òun fẹ́ lọ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọba ẹni tó bá ti fi ra ẹ̀ ṣe ọba kì í ṣe kírísítẹ́nì Jésù Kristi ní ọba òun ló jókòó sórí ìtẹ́ Dáfídì tòun ní ọba gbogbo àwọn Christian gbogbo àwọn tó kọ ọmọ ẹ̀yìn ni wọ́n fọ́lọ́wà ni wọ́n so wọ́n gbọ́dọ̀ sọ pé àwọn ọba ń bẹ̀ wọ́n dẹ̀ gbọ́dọ̀ fọwọ́ sí ọba èyíkéyìí nǹkan tá a fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé wọ́n sọ pé Sámúẹ́lì ta òróró sẹ́nìkan wọn ò fún pásọ̀ láṣẹ láti lọ máa ta òróró sí ọba pásọ̀ tó bá lọ yan ọba ó ti gba ègún ó ti lòdì sí ìjọba ti Jésù Kristi ó ti lọ fẹ́ lòmíì ìjọba. Pásítọ̀ kan tó bá gbé ọwọ́ lé ọba lórí ńkọ́. Pásítọ̀ bá lọ gbọ́ ọlọ́ba lórí ìyẹn ti kọjá àyè pátápátá ìyẹn ti jẹ èèwọ̀ ọba kan gbọ́dọ̀ borí ẹ̀ lẹ̀ pásítọ̀ ló fẹ́ ọba kan ló gbọ́ lé lórí ọba tó ń ṣètùtù fún ọba tó ń ṣètùtù tí Sámúẹ́lì ò mú yẹn wọ̀ pé bí bó fi sọ̀rọ̀ ní o. Bẹ́ẹ̀ni. Ṣé Dáfídì ló bá lọ gbọ́ lé lórí ṣé ẹ lè lọ gbọ́ lé Dáfídì lórí ṣé ó bí pásítọ̀ yìí kó bá gbọ́ lé Dáfídì lórí tó ọba tó bá mú wọ̀ pé bí jẹ́ kí n là kó yé wa ṣe ní Sámúẹ́lì ṣe jẹ́ ẹni tó já mi tutù tó ń ṣètùtù ọba fún yàn ní Israel náà lọ́lọ́run ṣe yan àwọn tí wọ́n máa lò láti yan ọba káàkiri gbogbo ìlú nìyẹn ọjọ́ tó yan Dáfídì lọ́wọ́ yẹn náà wọ́n yan ọba nílẹ̀ Yorùbá ń bí náà bẹ́ẹ̀ ni bọ́n ṣe mú Sámúẹ́lì wọnú ìpèbí lọ́run tó ń tàrò sí lórí tó ń gbogbo àwọn tó kù wá ọ ń dáfá lọ́wọ́ nìyẹn tó bá yẹ torí pé Ọlọ́run ló lo Sámúẹ́lì ń sìn wọ́n mú ẹ̀gbọ́n wá bọ́n ṣe ń ṣe ń bí òun lẹ̀ ń rí yẹn o ẹ̀gbọ́n pápátá lọ́wọ́ kọ́ mú wá kẹ́lẹ̀ máa mọ nǹkan tí Ọlọ́run ṣe fún yín bí tẹ́ ẹ̀ mọ yẹ Ifá ò mú mo fi sọ̀rọ̀ ní o torí Ifá tẹ́ ẹ̀ ń wò ọ̀rọ̀ Olódùmarè ni lọ́wọ́ sọ pé Ifá ò mú yàn ọ̀sọ̀ pé Olódùmarè ò yàn torí kò yé yín rárá ni mo ṣe ń láyé yín ọmọ ẹ̀gbọ́n pápátá wá Olódùmarè ò yàn yẹn ni pé Ifá ò mú ọ̀nà ó ń gbọ́ Ọlọ́run náà ni Sámúẹ́lì ń gbọ́ Ọlọ́run pé mi ì mú yẹn ó ti gbọ́ torí bẹ́ẹ̀ bá gbọ́ pé Ọlọ́run sọ pé òun ò mú òun náà ló máa mú ẹ̀bà nípa ẹ̀gbọ́n pápátá ni kẹ́lẹ̀ máa mọ̀ pé Ọlọ́run ló yan ọba kì í ṣe èèyàn ó kọjá òye Samuel ó kọjá
òye pastor, ó kọjá òye imam, ó kọjá òye àáfà, ó kọjá òye wòlíì. Ọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè ni. Nígbà tí wọ́n mú ẹ̀gbọ́n wá, Sámúẹ́lì ti gbọ́ ohun kan tó sọ fún pé mi èèyàn yẹn o, wọn ò dẹ̀bi Sámúẹ́lì èrè kó yàn, wọ́n wá mú padà. Ìyẹn máa rò pé òun ẹ̀gbọ́n bá lọ ṣe níyàn mi, òun lẹ̀gbọ́n amáwẹ́ tó máa yàn bí náà. Wọ́n tún mú kejì wá kejì kẹta kẹrin tí tó fi jẹ́ pé gbogbo àwọn tó lè jọba wọn ò Ọlọ́run sọ pé mi ì fẹ́. Ó dẹ̀ ti mọ̀ ẹ́ pé ẹni tó bá jọba ló máa lọ fèsì Gòláyátì, òun ló máa lọ fèsì gbogbo ogun, òun ni àléébà, òun ni aláṣẹ ìlú, òun ni jagunjagun, òun ni nípa, òun ni múnimúni, òun ni dénidéni, òun ló lè gbé èèyàn sọ́dún nínú túbú, òun ló lè la èèyàn, òun ló lè pààyàn, ló lè la èèyàn. Ó ti mọ̀ gbogbo àwọn ẹ̀gbọ́n ló mú wá torí pé àwọn ẹni tó láti sọ pé òkè àwọn elégungun, ṣùgbọ́n Ọlọ́run kì í ti pàṣẹ egungun líle yan ọba. Ó dáa, kí la máa ṣe báyìí? Ó ti tán bí bá o. Ọlọ́run sọ fún Sámúẹ́lì pé ó ìkù, kì í ṣe Sámúẹ́lì kan ló ń ṣe, ó yí ìkù kẹ̀. Bàbá ṣé ẹ wá ń parọ́ níwájú Ọlọ́run ni? Wọ́n ní àwọn ọmọ yín ṣì kù, báà lẹ sọ pé ọmọ ti tán. Ó ní èyí tó kù kéré, ó ní ìyẹn wà ní inú igbó tó ti lọ ń gbójútó àwọn ọ̀wọ́ ẹran. Ó ní ìyẹn kẹ̀ ẹ lọ mú wá o, ní pé nǹkan tọ́lọ́run rán mi ń kọ́ ẹ̀mí ò lè dá ṣe o. Ọlọ́run ló fúnra ẹ̀ ń sọ̀rọ̀, ó sọ pé òun ò yan gbogbo àwọn eléyìí o. Gbogbo àwọn gírífò yìí. Òun ò yan gírífò, kì í ṣe gírífò lòun fẹ́ fi yan ọba, ni wọ́n wá mú wá. Bí ìlú báyìí lẹ́ẹ̀lẹ́ ni Ifá bá mú yẹn. Ẹ̀yin tó bá jẹ ẹni tí Ifá bá mú òun ni kẹ́ mú síbẹ̀. Tẹ́ bá mú ẹni tí Ifá mú síbẹ̀, ọmọ máa gbọ́ wọlé lórí ni. Ó wà nínú Bíbélì wípé títí tí Dáfídì máa fi dé ẹnìkan kò gbọdọ̀ jókòó. Bẹ́ẹ̀ ni, kò sẹ́ni náà títí tó máa fi di pé irú ọmọ Dáfídì bá máa padà dé síbẹ̀, ẹnìkan kò gbọdọ̀ jókòó sórí ìtẹ́ yẹn. Ìgbà tó ń sọ tí Jésù sọ ìtàn ara ẹ̀ tó kì fún wọn délédélé ni wọ́n gbà pé ọba ojú lélẹ̀. Kò sí ẹni tí wọ́n bí ire nínú obìnrin tí wọ́n bí nínú obìnrin tó jẹ́ sọ pé òun fẹ́ sọ ìtàn yẹn ń bẹ̀, ẹsẹ̀kẹsẹ̀ lọ́mọ ya apá. Bẹ́ẹ̀ ni kò sí ẹni náà. Àwọn ẹ̀mí lè ti wà tó jẹ́ pé ìlànà Dáfídì níwọ̀n tó bẹ́ẹ̀ torí wọn ṣe tán àti ikú. Wọ́n ìgboyà èèyàn bíi Dáfídì ni Jésù. Ó ní akíkanjú, akọni ogun ni, ẹ̀mí ẹ̀ wà lára ẹ̀ ọ̀pọ̀ náà ló mọ̀ bó ṣe ṣe ìbí ẹ̀. Wọn ò bí lásán, kì í ṣe ordinary person. Òun ló jẹ́ kó lè máa sọ ètò sí etí ò gbọ́ rí, ètò ọ̀tọ̀ kì í gbọ́ ń ta ló fi ń sọ fún wọn ní Israel. Pàtó dẹ̀ ti sọ fún wọn ní Israel nìkan tí wọ́n dẹ̀ ti ń gbọ́ pé ṣé ìwọ máa sọ pé ìwọ ọba nìyẹn náà ní ojú gbogbo à ń bì ń sìn. Ó fẹ́ máa sọ fún wa pé ìwọ lọ́ba wa báyìí o, torí ìtàn tó ń sọ yìí sìn ó fẹ́ máa jọ o. Ó dẹ̀ ti mọ̀ ẹ́ pé a ti kọ́ nínú oníṣẹ́ yìí ò tí kárí ni, kárí tó ti kọ́ nípa mi ni. Ó ní ìwọ kékeré yìí ó fẹ́ jọba lórí gbogbo nǹkan tó ń gbọ́ lẹ́nu ẹ̀ sọ pé ọba àwọn Júù ni èlé. Àwọn ọba ti gbọ́, àwọn ìjòyè ti gbọ́, àwọn lọ́balọ́ba lóyè ti mọ̀ pé ẹni tó fẹ́ gba Ísírẹ́lì ló dé, irú ọmọ Dáfídì ló ti dé inú ìtàn ẹ̀. Kẹ́ lè má mọ̀ yàtọ̀. Nígbà tí ó di pé èyí tí Ifá mú òun ló kéré jù, òun ló lágbára jù, òun lágbára ẹ̀ kéré jù ní gbogbo nǹkan ló fi kéré sí gbogbo àwọn tó kù yẹn. To all my audience, please, pardon me for this. If you want to partake in any of my live program, you have to reach an agreement with me. I will put you in the program. Not that when the program is going on, you will want me to add you in. It's not possible. I can't do that. What is the name there? Evangelist Benga. I can't add you because you are not part of the guests. I can't just add you in. Okay? This is not TikTok. This is a planned program which we've been doing for some time. But if by any chance you want to be part of the next one, let me know. We come together on WhatsApp. I will know you, you will know me, we will know what you want to talk about.
Not that a topic is going on and you just want to come in. I can't bring you in. Sorry for declining your request. Ẹ máa sọ̀rọ̀ yín lọ bàbá mi, ó gbọ́ àtọ̀ yín. Though ó bẹ̀rẹ̀ kankan, ó ní. Yeah, he said, I think he's referring to the Jews or the Israelites, because he said their doctrine is more like traditional or Batala, if I'm not mistaken. But if you want to ask a question, you have to let us know the person you are referring to, not just pick question in the middle and then throw it out. We don't know who you are referring to. We don't know if it is the Israelite you are referring to, or if it is David himself you are referring to, because Besheman Koni Nigeria, it as MFHC, and it's very, very wrong. As kéèyàn ní nǹkan ó yàtọ̀ sí pé bí ẹni wípé as means kéèyàn ní nǹkan and as lè fẹ́ sọ as. Èèyàn ní nǹkan ó yàtọ̀ sí pé kéèyàn fúnyàn ní nǹkan, kéèyàn ní nǹkan. Ṣó ti yé bẹ́ẹ̀ yẹn? Question tẹ́ bá fẹ́ béèrè question, ẹ jẹ́ kí n mọ nǹkan tẹ́ fẹ́ sọ, not pé ẹ máa mu ní dùbú láàrin méjì, máa ronú pé kí lẹ́ni ìfẹ́ try láti sọ. Tẹ́ ẹ bá lè mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ put it in English, ẹ put it ní Yorùbá, kẹ́kọ́ ní capital letter, mo lè work yẹn out. But àwọn English Nigerian tẹ́ máa ń lò, English kí lorúkọ ẹ ti ń jẹ́ Jennifer tẹ́ máa ń lò yìí, ó ti bà English yín jẹ́ gan ní Nigeria. Has put has, then tó bá di has náà ẹ tún put has, ẹ ṣọ́ra. Bá mi ẹ máa lọ, ẹ máa jẹ́ ká máa gbọ́ yín. Ẹ ṣe púpọ̀ iye wa. Ṣe rí ọ̀tá à ń sọ yìí kò yọ ẹnikẹ́ni sílẹ̀, ìbájẹ́ Júù ni, ìbájẹ́ kìíní, kò sí ibikíbi ní ìlú tí ó kàn, a kàn fi ti àwọn Dáfídì kankan ń ṣe àpẹẹrẹ ni. Kò jẹ́ kí ìdí Júù ńgbà tẹ́ ń sọ yìí. Júdà ló ṣẹ̀ṣẹ̀ ní ìran Júù. Júdà bẹ́ẹ̀ ni. Júdà ní ìran Júù. Kìí ṣe pé àtọ̀dọ̀ Dáfídì ní Júù ti bẹ̀rẹ̀. Nígbà tí Júù bẹ̀rẹ̀ tán, àtọ̀dọ̀ Dáfídì kọ́, ìgbà tó lè di Júdà nípasẹ̀ pé ọmọ Ísírẹ́lì, ìkan náà ọmọ Ísírẹ́lì náà ni Júdà. Nígbà tí Júdà dẹ̀ ti wà, tí Júù ti wà, wọ́n gbọ́dọ̀ lọ kì láti ilẹ̀, òun náà ṣẹ̀ṣẹ̀ wá lọ ń kì láti ọ̀dọ̀ Dáfídì pé ọ̀sẹ̀ kan ti ṣèlérí kan nígbà kan rí fún Dáfídì o, pé irú ọmọ ẹ̀ nǹkan kò lè ṣe láì ìtẹ́ nǹkan kò lè parun láyé o. Irú ọmọ ẹ̀ ló máa jọba. Ìgbà tó dẹ̀ lọ kì lọ sọ́dọ̀ Dáfídì, òun ló jẹ́ kó lè jọba. Ó kì lọ sọ́dọ̀ Júdà, ó tún kì lọ sọ́dọ̀ Dáfídì. Ó ní kìnìún ẹ̀yà Júdà lòun, gbogbo ọmọ Dáfídì, gbogbo ẹ̀ ló kì ra èdè lédélé. Òun ránṣẹ́ wàá gbà wọlé pé ọmọ Dáfídì, tó bá ti dárúkọ Dáfídì mọ́, tó bá sọ pé Júù lòun, kò tí ì ṣiṣẹ́. Gbogbo ẹ̀ orísun gbogbo wọn náà ni ọba àkọ́kọ́ láyé ní Ísírẹ́lì ní ọ̀dọ̀ wọn bẹ̀, òun ni Dáfídì. Sọ́ọ̀lù ọ̀gbà Sọ́ọ̀lù wọlé, ọba tọ́lọ́ kọ́kọ́ yàn Dáfídì ni. So kò sí pé bóyá pé ọ̀rọ̀ kan Júù àbí kan kì í ṣe Júù. Jésù Kristi náà ó ti ní í ṣe pẹ̀lú ẹ̀. Ó dẹ̀ ti kan Jésù, ó ti kan gbogbo Kírísítẹ́nì nìyẹn, ó ti kan gbogbo ayé. Màá gbé Jésù Kristi fún ara ẹ̀, ọ̀là ìran yìí náà ló gbà. Ẹ̀ta fi fáyàn yìí náà, òun ló jókòó sórí ìtẹ́. Àwọn sọ pé àwọn fi fáyàn kò lè jọ yín lójú, kò lè yé yín, torí pé tàbá ṣàlàyé ẹ̀ fún yín. Wọ́n fi fáyàn, ó túmọ̀ sí pé wọ́n Olódùmarè èèyàn, wọ́n lọ sínú Olódùmarè. Olódùmarè ni wọ́n fi tọ̀ kó tó di pọ́ wá sọ pé òkè ẹni tí ó tọ́ sí rè. Who is that? Olódùmarè ni wọ́n fi tọ̀ kó tó di pé wọ́n gbà pé yes pé ó yẹ kó bọ́ òun ni ọba kàn. Ìgbà tí wọ́n mú kìíní wá, Ifá ò mú, ọmú kejì wá, Ifá ò mú, ọmú kẹta wá, Ifá ò mú. Kẹ́ lè mọ̀ pé ibi tí mo sọ̀rọ̀ dé ni pé gbogbo ilẹ̀ láyé ni irú Sámúẹ́lì wà. Ọlọ́run ti yan àwọn afọbajẹ káàkiri tó jẹ́ pé wọ́n fẹ́ sọ ọba, wọ́n gbọ́dọ̀ máa fetí sí Olódùmarè pé ta ni káwọn yàn o. Bọ́n ṣe ń mú àwọn èèyàn ọmọ oyè wá
níbí náà lọ́ọ́ ṣe mú ọmọ Yorùbá ní Ísírẹ́lì tó bá dẹ̀ ti mú ọmọ Yorùbá tó Ọlọ́run bá sọ jẹ́ pé ẹni tó Ọlọ́run yàn á sọ pé ẹni tó ń yàn nìyẹn tó bá jẹ́ pé ẹni tó Ọlọ́run yàn á sọ pé òun ò yàn bẹ́ẹ̀ náà ni Ifá yẹn náà ọ̀rọ̀ Olódùmarè ni tó bá ti ṣí tó bá lù tó bá ṣe tó bá jẹ́ pé ẹni tó Olódùmarè máa yàn inú Ifá náà lọ́ máa ti mọ̀ wọ́n lè máa bẹ̀rẹ̀ sí máa mọ́ ọmọ Yorùbá kọ́ máa mọ́ ọmọ Yorùbá kọ́ máa mọ́ ọmọ Yorùbá kọ́ Olódùmarè máa yàn wọ́n Ifá yẹn náà lọ́ máa ti mọ̀ kò sí yàtọ̀ nú ẹ̀ tó bá dẹ̀ ti dé tó jẹ́ pé Olódùmarè yàn yẹn ni wọ́n máa ti rí nínú ọ̀rọ̀ Ọlọ́run yẹn láti máa sọ fún ọ nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ẹni tí Olódùmarè yàn nìyẹn o ètò ṣe ní Ísírẹ́lì kò yàtọ̀ sí ètò ṣe nílẹ̀ Yorùbá ń bí ìkan náà ni wọ́n ṣe ń yan Dáfídì lọ́wọ́lọ́wọ́ lọ́jọ́ yẹn lọ́hùn tẹ́yìn náà rí yẹn náà ṣe ń yan ọba lọ́wọ́lọ́wọ́ ń bí náà ilẹ̀ Yorùbá ti wà ṣáájú ilẹ̀ Ísírẹ́lì tí wọ́n ti ń yan ọba ń bí wọ́n ti ń fi ẹsẹ̀ Olódùmarè tọ̀ pé Olódùmarè nǹkan ta ló ní kí ó bọ́ sípò wọ́n ti mú ọmọ Yorùbá bọ́n ṣe mú ọmọ ẹ̀gbọ́n Dáfídì wá tí Olódùmarè ò fọwọ́ sí ẹ náà báyìí ṣe ń bí náà nìyẹn tó bá dẹ̀ ti mú wá ètò Olódùmarè bá yàn nú wọn wọ́n á di kedere nínú ọ̀rọ̀ Olódùmarè tá à ń pè ní Ifá yẹn ṣé wọ́n kò fún yín ní Ifá òun ló jẹ́ kẹ́ mọ̀ ọ̀rọ̀ Olódùmarè ni tòtò Olódùmarè bá dẹ̀ ti fi ọ̀yàn kan sípò ẹni yẹn ó ti di àléébá nìyẹn ẹni tó jẹ́ afọbajẹ tí ó ṣe tẹ́ bá kíyèsí pàápàá ẹ mọ̀ ẹ́ pé àwọn babaláwo tó dá Ifá tó bá ti dáfá tán báyìí tó bá sọ pé ẹni báyìí ní Ifá gbogbo máa dọ̀bálẹ̀ ni. lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ni kábíyèsí o. bí sábẹ́ náà ṣe nìyẹn ṣé ẹ̀yin rò pé sábẹ́ ni wàá dó kandi ni ṣé ó fẹ́ kọ́ bẹ́ẹ̀ olórí ni sábẹ́ ló lè dó kandi síwájú Dáfídì ó ti dà léèbá ẹ mọ̀ pé ẹ̀mí kan ti wọ̀ ẹ jẹ́ kí n sọ nǹkan kí n ṣàṣírí kan fún yín ẹ̀mí kan wà lára Saul nígbà tó ọyàn lọ́ba yẹn Ọlọ́run ò torí ẹ pé kò gbọ́ ọ̀rọ̀ tàbí kẹ̀kẹ́ òun ò fọwọ́ sí kó má fún lẹ́mìí ó ní agbára tọ́lọ́ máa ń fún wọn ó fún Saul nígbà tó fún Saul ó wá ń jọba lọ nígbà tó wá rí i pé àsìkò ti tó tóun fẹ́ yan ọba tòun gangan tó jẹ́ pé òun fọwọ́ sí tí Saul ti ṣàṣemáṣe bọ́n ṣe yan Dáfídì báyìí ẹ̀mí yẹn fòyọ lára Saul ó wá bọ́ sára Dáfídì ni òun ní Saul ṣe di abókù sọ̀rọ̀ bọ́ọ̀lù wá di gẹlẹjẹ ó di kòròfo kò lágbára kankan mọ́ ó wá agbára tí wọ́n á lọ́dọ̀ Dáfídì ẹ̀mí Ọlọ́run ni ọba ìlú ni ẹ̀mí Ọlọ́run máa wà lára ẹ̀ Sámúẹ́lì dúró sí orí ìdúró báyìí nígbà tí ẹ̀mí Ọlọ́run bọ̀ lára Sọ́ọ̀lù tó lọ bọ́ sára Dáfídì kò ṣe pára Sámúẹ́lì ló wọ̀ a lè ṣí wòlíì létí kó máa gbọ́ ohùn a lè là lójú kó máa ríran ṣùgbọ́n ẹ̀mí agbára tí ó máa fi ṣàkóso ìlú yẹn ara ẹ̀kọ́ ló máa bọ́ sí ara ọba tó ń bá yàn ló máa bọ́ sí kì í ṣe ilẹ̀ Ísírẹ́lì nìkan bí ọba ṣe yan ọba tó ń báyìí àwọn èèyàn tó jópònù wá sọ pé ó ti jọ kàn ọba àpẹẹrẹ lọ́ fi ń ṣe o wọn á ní àṣẹ ti wà lẹ́nu ẹ̀ á ní tó bá pàṣẹ fún yàn máa lọ kú ni wọ́n mọ̀ ẹ́ pé nǹkan kan wọ ara ẹ̀ ṣùgbọ́n kò yé wọn ò mọ̀ pààrọ̀ lÓlódùmarè ń bí ẹ̀ bá jẹ́ ká gòkú wọ́n mọ̀ pé bí ẹ̀mí Ọlọ́run ṣe kó lára Sọ́ọ̀lù yẹn tó bọ́ sára Dáfídì yẹn náà ni ẹ̀mí tiwa ń bí ju tiwọn. bẹ́ẹ̀ni. tí wọ́n bá fa agbára tó bá fọgbọ́n ṣe tó tẹ̀lé Olódùmarè tó jẹ́ kí kó sínú Ifá yẹn tó fún àwọn tó wà nípò tí Ọlọ́run yàn pé gẹ́gẹ́ bí Sámúẹ́lì ti wà tó jẹ́ kán ṣiṣẹ́ tó bá kú ti yan ọba báyìí ní gbogbo àwọn babaláwo yẹn máa ṣe dọ̀bá nítorí wọ́n ti mọ̀ pé ẹ̀mí kan ti wà tó ti yọ fòrò láti ẹni tí ó jọba tẹ́lẹ̀ yẹn ti kú ẹ̀wọ̀n kẹ́mi yẹn ti kó ń bẹ̀ ẹ̀mí yẹn ọ̀bọ̀ sáyẹ̀dì kankan tí wọ́n bá sọ pé gómìnà yan ọba kinní kan yan ọba tí ọba kì í ṣe pé Olódùmarè ló yàn ẹ̀mí yẹn ò lè bọ́ sí lára ṣe ló máa ṣe kátikàti kiri tó máa lọ máa dọ̀bálẹ̀ fún pásítọ̀ tó máa lọ máa dọ̀bálẹ̀ fún àáfà irú wọn làáfà máa sọ pé òun ni bàbá ẹ̀ tó máa gbọ̀n níwájú àáfà tó máa gbọ̀n níwájú pásítọ̀ ṣùgbọ́n tí ẹ̀mí yẹn bá ti gbé ọba wọ̀ ẹ̀mí tó kúrò lára ọba àkọ́kọ́ yẹn torí pé ọmọ yẹn pé orí àpèrè tàbá sọ nípa àpèrè ẹ̀mí ní àwọn ẹ̀mí ló ní ẹ̀mí yẹn máa ń bọ́ sínú ọba ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí yẹn sì ń ṣe lọ́ wà lórèfé tó wà lófurufú tó rí bí bọ́ sí ọ̀pọ̀lọpọ̀ ọba tó wà ní ìṣẹ̀lú ilẹ̀ Yorùbá wọn gba ẹ̀mí yẹn láàyè láti wọnú wọn ọba tí ẹ̀mí máa lọ bá àti wọnú ẹ̀. Bàbá tí ló máa lè bá ti wọnú ẹ̀ wọ́n máa ṣe wọ́nranwọ̀nran ni ṣèbí kan ló máa ṣe
Àwọn ní bàbá ló gba dùbúlẹ̀ láàrin títì yẹn ṣọ́ba nìyẹn. Bẹ́ẹ̀ òun ló máa ṣe wọ́rọ̀wọ̀rọ̀ àwọn ọba ṣọ́ọ̀ṣì nìyẹn àwọn ọba mọ́ṣáláṣí nìyẹn. Ìbéèrè tí bàbá wa béèrè pé kí ló dé tí ọba kan lọ ń kúnlẹ̀ síwájú ẹnìkan òun ni mò ń sọ lọ. Nígbà tí ẹ̀mí tó jẹ́ ti àwọn irúnmalẹ̀ wọnú ọkàn ẹ̀ kò lè jẹ́ ọba. Kò lè jẹ́ ọba. Ọba tó bá jẹ́ ọba tó jẹ́ pé òkè nígbà tí wọ́n mú àwọn ẹ̀gbọ́n Sámúẹ́lì wá tí ó sọ pé Ọlọ́run sọ pé ó tì tó wá dórí Dáfídì sọ pé bẹ́ẹ̀ nìyẹn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà yẹ ṣe lóòótọ́ tí wọ́n mú wọn wá tó wá dórí gangan yẹn gbogbo wọn máa dọ̀bálẹ̀ ni ọjọ́ tí gbogbo wọn dọ̀bálẹ̀ fún yẹn látọjọ́ yẹn tẹ́mi yẹn bá ti lè wọra ẹ̀gbọ́ ẹ̀mú báyìí tó bá sọ̀rọ̀ ọjọ́ náà ọba máa ṣe bẹ́ẹ̀ ni. Ọba àgbọ̀dọ̀ sọ pé kí ẹnìkan kúrò nílùú kọ́ ọba ń bẹ̀ ńjọ́ kejì kì í ṣe pé bóyá pé níṣẹ́ ló máa lọ ọlọ́pàá fi mu ṣùgbọ́n ń sìn ọlọ́pàá lọ́ba fi mú yàn. Bẹ́ẹ̀ ni kò sáṣẹ yẹn àṣẹ yẹn tó bá ti wọnú ọba tó bá sọ pé òun gbọ́dọ̀ rí ilẹ̀ ooru ooru lágbájá mú òun nílùú tó bá sọ bẹ́ẹ̀ pé ooru lágbájá mú òun nílùú ẹni yẹn fún ara òde mọ̀gbà tó máa jáde nílùú ilẹ̀ òlì ṣúgbà ẹni yẹn nílùú torí pé ọba ti pàṣẹ àṣẹ yẹn dẹ̀ wà lẹ́nu ẹ̀ ẹ̀mí àwọn irúnmalẹ̀ tó yẹ kó wà nínú ara àwọn ọba kó máa ṣiṣẹ́ àwọn ọba ò jẹ́ níṣẹ́ làwọn bá ń bú wọn ṣe làwọn bá ń sọ̀rọ̀ òdì táwọn ẹ̀mí yẹn torí pé kí ni wọ́n ti kẹ́kọ̀ọ́ bíbélì wọ́n ti kẹ́kọ̀ọ́ Kùránì bíbélì àti Kùránì yá ní ìlú wọn torí pé Sámúẹ́lì ń sìn ìgbà tó yan ọba tó ṣe ó ń kọ́ àwọn ọba ẹni ẹ̀kọ́ pé nǹkan báyìí ni Ọlọ́run sọ o tẹ́bá ti lọ pa igbá tẹ́tí pa owó tẹ́tí pa kòkó bàbá ìṣàsùn nílùú ibi báyìí ẹ má mú kógun ń bẹ̀ ẹ pa gbogbo ẹ̀rún ni o ẹ má kó kógun wálé o Ọlọ́run ní bí òun ṣe fẹ́ kẹ́ ṣe ti bíbáyìí ni pé kẹ́ pa wọ́n tán kẹ́ mú gbogbo nǹkan tó wà ń bẹ̀ àti ẹran àti kinní kẹ́ pa gbogbo ẹ̀ ẹ má mú nílẹ̀ wálé rárá Sámúẹ́lì sọ bẹ́ẹ̀ ọba tó bá jẹ́ kó fẹ́ ṣàmùkí Sámúẹ́lì ló sọ kì í ṣe kì í ṣe òun ló sọ Sámúẹ́lì kan ló sọ Ọlọ́run ló ṣí Sámúẹ́lì létí tó sọ fún Sámúẹ́lì pé ibi tí ẹ̀ ń lọ sìn tẹ́ bá ti débẹ̀ sọ fún ọba yẹn pé nǹkan tó ń fẹ́ sọ fún sìn gbogbo nǹkan tó bá wà bẹ́ẹ̀ kan pa nǹkan tó dẹ̀ jẹ́ kí Sọ́ọ̀lù ṣe mistake nìyẹn ló jẹ́ kí Sọ́ọ̀lù kó tẹ́ nìyẹn lọ́dọ̀ Ọlọ́run ó ṣàìgbọràn sí nǹkan tó Ọlọ́run sọ yẹn ó rò pé Sámúẹ́lì ló sọ ìgbà tó dójú ogun yẹn ó wá ṣa àwọn tó lọ́ra tó tóbi dáadáa ó ṣa àwọn wálé olóòfẹ́ fi ṣe tutù fọ́lọ́run Sámúẹ́lì sọ pé òun ti kọ̀ ọ́ lẹ̀ ó sọ pé Ọlọ́run ti kọ̀ ọ́ ní ọba pé bóyá nǹkan tó ti lọ ṣàìgbọràn tó ti lọ ṣe nǹkan tó ṣe yẹn pé Ọlọ́run ti kọ̀ lọ́ba ó ní kí Sámúẹ́lì báwọn rúbọ tó máa fi dáríjì tó máa fi jọba padà Sámúẹ́lì sọ pé òun ò lágbára ẹ̀ ó kọjá agbára òun kì í ṣe nǹkan tóun lè ṣe Ọlọ́run fún ara ẹ̀ ti sọ pé òun ti kọ̀ pé kó má tráì láti wá bá òun jí rẹ̀ bẹ̀ Ọlọ́run ò fẹ́ kí wọ́n bá Sọ́ọ̀lù bẹ̀bẹ̀ tó tẹ́lẹ̀ kẹ̀kọ́ kì í ṣe pé Ọlọ́run fẹ̀kọ́ ló yan Sọ́ọ̀lù ṣe ló jẹ́ pé tipátipá náà àwọn ọmọ Ísírẹ́lì fi sọ pé àwọn fẹ́ ọba àwọn ló yọba fúnra wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run já láàánú ó wá fún Sọ́ọ̀lù níwọ̀nba ó ṣàti fún lẹ́mìí ẹ̀ pé kó lè máa jẹ́ á máa jagun á máa ṣẹ́gun ẹ jẹ́ mọ̀ yìí pé ọba tí ẹ̀mí ẹ̀ bá ti wọ ara ẹ̀ kẹ́lẹ̀ káwọn ọba ilẹ̀ Yorùbá kan lè mọ̀ òun ni ó máa borí ogun pásítọ̀ ìmáàmù àáfà wọn ò ní ẹ̀mí yẹn tó máa fún ọba tó máa fi borí ogun lù Sámúẹ́lì ò ní ẹ̀mí yẹn lọ́wọ́ àwọn pásítọ̀ tó ń béèrè pé Sámúẹ́lì tapo sórí ẹnìkan òun ni mò ń bá sọ̀rọ̀ nsìn Sámúẹ́lì ò ní ẹ̀mí yẹn lọ́wọ́ tó fẹ́ fún ọba tó fẹ́ fi lọ jagun Sámúẹ́lì ò kẹ́ gbọ́dọ̀ lọ sójú ogun ó dá ẹ̀yin pásítọ̀ ńkọ́ ṣe lè lọ sójú ogun ṣe lè jagun ṣé ẹ̀mí tó fi ń jagun ṣé Ọlọ́run fún yín Ọlọ́run lè fi yín lé. wọ́n láwọn ajá in the name of ẹlòmíì ti wo Nollywood dànù Nollywood film àrà tí mo fi ń dá lórí kékeré. ṣé ẹ rí nígbà tí ní Israel níbi tí wọ́n fi mú ẹ̀sìn kírísítẹ́nì wá
tí bíbélì ti wá tí Quran ti wá nítorí Quran náà bíbélì náà lọ kọ sí èdè Arabic ìtàn kan wà nù ẹ̀ wọn ò bí wòlíì dá kó sọ pé òun fẹ́ lọ sójú ogun. kí ló fẹ́ lọ ṣe bẹ́ẹ̀. wọn ò bí dá kó sọ pé òkè o òun kọ́ torí pé òun ti jẹ́ wòlíì nǹkan o òun fẹ́ lọ jagun kò lè lọ ṣe ló bá jẹ́ pé àwọn ọba ló máa organize tó máa lead ogun lọ sójú ogun tó máa lọ jagun. ọba tí ó bá ti ṣàìgbọràn tó ti tẹ̀lé àṣẹ Ọlọ́run irú wọn ni ó máa ń bá ogun lọ. tó bá tẹ̀lé tí wàá bá ogun lọ ẹsẹ̀kẹsẹ̀ ìdán Ọlọ́run máa ti yan ẹlòmíì ń bẹ̀ tó máa wá lead àwọn ọmọ Israel. tí ọba bá ti ṣàìgbọràn tó bá lọ sójú ogun ó máa ṣẹ́gun Israẹli ni ó máa borí Israẹli lójú ogun ni tó fi jẹ́ pé ẹ̀mí tí ó ń jẹ́ kí ọba jagun kó mókè ẹ̀mí Ọlọ́run ni ọba tí ẹ̀mí Ọlọ́run bá ti sí lára ẹ̀ kò lè jẹ́ ọba kò lè pàṣẹ kó ṣe nílùú torí ẹ̀ ń kọ́ àwọn ọba wọ́n gbọ́dọ̀ gbà fún àpèrè tán wà wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ẹ̀mí kan wà tó ń bá àpèrè yẹn ṣiṣẹ́ kò sí ìtẹ́ ọba láyé níbikíbi tí kò sí ẹ̀mí tó ń bá ṣiṣẹ́ ẹ̀mí yẹn ò lè ṣiṣẹ́ lára ẹlòmíì ju ìdílé Dáfídì tó bá jẹ́ pé ọmọ tó wá tí Jésù Kristo bá kí ṣe ìlànà Dáfídì ẹ̀mí yẹn ò lè wọnú Jésù ó lè ní ẹ̀mí Ọlọ́run bẹ́ẹ̀ ni ó lè lẹ́mí Ọlọ́run lọ́kàn tí lẹ́mí Ọlọ́run tẹ́lẹ̀ torí ìbàtà bí Jésù ọbí ní ọ̀nà àrà ni kò ní bàbá ìyá nìkan ló ní ó ní ẹ̀mí kan tí ó bá ń ṣiṣẹ́ ṣùgbọ́n ìgbà tó wá tún ṣèrè ìfọ́ ni ẹ̀mí tó wá wọnú ẹ̀ kẹ́ lè mọ̀ ọ̀rọ̀ pé wọ́n bí gẹ́gẹ́ bí ẹni tí ò ní bàbá yẹn kò tí ì ṣiṣẹ́ láti pàtó tí wà lọ́mọ ọdún kan títí di ọmọ ọgbọ̀n ọdún òṣèlú kan ìwà gbẹgẹdẹ ń tiẹ̀ ìgbà tó wá di pé ó di ọmọ ọgbọ̀n ọdún tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀mí mímọ́ wá tọ̀kalẹ̀ wá ó wá ṣẹ̀ṣẹ̀ wá wọ inú ẹ̀ ó wá di ẹni tó jẹ́ pé ó tó tún láti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí wàá bẹ̀rẹ̀ sí ní dúró nípò ọba yẹn gẹ́gẹ́ bíi pé ìjókòó Dáfídì tẹ Dáfídì wá jókòó sí tí ẹ̀mí yẹn ò bá wọ̀ kò lè ṣe ẹ̀mí tó wọnú ara ẹ̀yẹn náà òun ló fi jẹ́ pé ó fi ń jẹ́ ọba tó máa fi ní àṣẹ ní ẹnu ẹ jẹ́ mọ̀ pé gbogbo pé wọn ò tẹ̀lé àṣẹ Jésù yìí ń sìn tó kákó ń ṣe tiẹ̀ yìí tí wọ́n yan ọba ní ṣọ́ọ̀ṣì wọn náà wọn ṣọ́ọ̀ṣì kan tó lọ yan ọba ń bẹ̀ pé ọba ṣọ́ọ̀ṣì tó ń sọ pé ọba ìlú ń kọ́ àwọn làwọn máa tàró sí lórí tó ń gbọ́ lọ́ba lórí tó ń yan ọba tó ń ṣe yẹn ṣe mọ̀ pé síbẹ̀síbẹ̀ náà orúkọ Jésù Kristi a ṣe ń gbọ́ wọ́n ṣe ń ṣe àìgbọràn sí Jésù Kristi tó ń ṣe yìí ń sìn gẹ́gẹ́ bí ìlérí tí Ọlọ́run ti ṣe fún Dáfídì ó sì ń ṣe lọ ìtẹ́ Dáfídì ò parun ó yẹ ọkọ̀ yẹ ká gbọ́ ọkọ̀ Dáfídì mọ́ mélòó náà àwọn ọba tó ti lọ nílùú láyé yìí káàdẹ̀ gbórúkọ wọn mọ́ ṣùgbọ́n nípasẹ̀ pé wọ́n ti ṣèlérí fún Dáfídì pé orúkọ ò lè parun ìtẹ́ ò lè parun yẹn òun ni Jésù Kristi fi bọ́ síbẹ̀ ẹ kàn ń pariwo pé Jésù ọmọ Dáfídì Jésù ọmọ Dáfídì ó ti tó nǹkan tó fẹ́ tó kó máa ṣẹlẹ̀ náà ti ń ṣẹlẹ̀ ẹ̀yin wàá ṣègbọràn sí Jésù kò dí ìlérí tí Ọlọ́run ṣe fún Dáfídì lọ́wọ́ àwọn Júù wàá gbàgbọ́ pé Jésù ti dé ìyẹn ò dí ti Jésù Kristi lọ́wọ́ torí pé wọ́n sọ níbẹ̀ yẹn pé tí àwọn ọmọ Ísírẹ́lì kò bá ti mú èso jáde bó ṣe tó àti bó ṣe yẹ wọ́n á gba ìjọba yẹn kúrò lọ́wọ́ wọn wọ́n á fi fún orílẹ̀-èdè ibòmí Bíbélì sọ bẹ́ẹ̀ orílẹ̀-èdè ibòmí tó bá fi sí yẹn òun ló wá máa kéde ìjọba Jésù Kristi yẹn Dáfídì yẹn kò parẹ́ ṣùgbọ́n Ísírẹ́lì nǹkan wọ́n káńsù Ísírẹ́lì odindi Ísírẹ́lì odindi yẹn Ọlọ́run káńsù ẹ̀ ó lóun á gba ìjọba yẹn kúrò ńbẹ̀ òun á gbé fún èmi ìjọba Dáfídì orúkọ Dáfídì ò lè parun wọ́n máa pariwo ẹ̀yin tẹ́ wà ní ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ̀ bá tẹ̀lé Jésù kò dí Jésù lọ́wọ́ kò dí ìjọba Dáfídì lọ́wọ́ ọ̀rọ̀ tá a sọ fún yín pé ó yẹ kẹ́ ṣe òótọ́ la ti sọ fún yín àwọn pásítọ̀ àwọn ìmáàmù àwọn àáfà wọn ò ní ẹ̀tọ́ láti gbé ọwọ́ lé ọba lórí láti yan ọba ọmọ ẹ̀yìn Jésù Kristi ní gbogbo wọn gbogbo ẹni tó bá ti jẹ́ Muslim ẹni tó bá ti jẹ́ Christian gbogbo yín pápátá ọmọ lẹ́yìn Jésù Kristi nìyí ọba yín ni Jésù ẹ ní ọba ẹ̀mí ẹ gbọ́dọ̀ jọba ẹ gbọ́dọ̀ pè yín ní ọba ọ gbọ́dọ̀ pè yín ní ọ̀gá lásán gbọ́dọ̀ pè yín ní Olúwa ọ gbọ́dọ̀ pè yín ní
ẹnìkan ṣe náà ni olúwa yín, òun ni Jésù Kristi, òun lọ́ba yín, kò sọ́ba ẹ̀mí. So ẹ gbọ́dọ̀ fọwọ́ sí ọba ẹ̀mí pé kó jẹ nígbà tí ẹ ti jẹ́ Christian, ẹ ti jẹ́ Muslim, ẹ ti gba Jésù Kristi sí olúwa àti olùgbàlà yín. Bọ́kọ̀ tó ń jẹ́ pé gba Jésù Kristi olúwa àti olùgbàlà. Dáfídì ló olùgbàlà. Dáfídì ló olùgbàlà ní Ísírẹ́lì. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. Tó bá sọ nínú Bíbélì pé ẹ tọ́ gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà yín. Ṣèbí wọ́n bá àwọn ọmọ Ísírẹ́lì sọ̀rọ̀ ńgbà yẹn ni pé ẹ tọ́ gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà. Yẹn ni pé tọ́ gba gẹ́gẹ́ bí Dáfídì. Kí ni nǹkan tó ń sọ yẹn? Wọ́n ń sọ pé nígbà tí Gòláyátì fẹ́ run wọn níje lò, Dáfídì fèsì ẹ̀, ó pa. Ẹ tó bá dẹ̀ tó wá gba Ísírẹ́lì là, ó gbọ́dọ̀ jẹ́ tó máa dún gẹ́gẹ́ bí Dáfídì. Tó jẹ́ pé tí ẹnìkan bá wà gẹ́gẹ́ bí Gòláyátì, ó máa fèsì ẹ̀ tó máa pa. So wọ́n wá gbà pé Jésù Kristi dẹni yẹn, ó ti tó tún láti dúró nípò Dáfídì. Tí Gòláyátì bá wá, á pa. Wọ́n wá gba Jésù Kristi ní olúwa àti olùgbàlà. Wọ́n ti gbà gẹ́gẹ́ bí ọba tó lè gba ìlú yẹn sílẹ̀. Ó ti dúró tán. So gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ Kírísítẹ́nì, ẹ sọ pé kẹ́ fẹ́ tẹ̀lé ọmọ lẹ́yìn Jésù Kristi, àbí mi ní kẹ́ bá tẹ̀lé. Ó dáa, ẹ náà ti di ọmọ lẹ́yìn Jésù Kristi ni, ẹ ti gba Jésù Kristi ní ọba yín, olúwa àti olùgbàlà yín. Tí Gòláyátì bá ń bọ̀ nínú ìgbésí ayé yín, òun lè máa fèsì. Ẹ gbọ́dọ̀ wá fọwọ́ sọ ọba ẹ̀mí. Kẹsàn-án pé ọba ẹ̀mí kan ó wà, ẹ fẹ́ kó máa ẹ̀yin tí ìtakùtù kan ní ṣùgbọ́n ẹ má kọjá Ísírẹ́lì o. Ẹ má kọjá Ísírẹ́lì o. Ẹ má kọjá ibi tí ẹ ti ìlú yín o. Tẹ́ bá wá lọ sí ìlú ibòmíì, ìlànà ti Bíbélì ó wá sọ fún yín pé ẹ gbọ́dọ̀ tẹríba fún gbogbo àwọn aláṣẹ ibi tẹ́ bá ti ń dé. Bẹ́ẹ̀ ni ibi tí tẹ́ bá ti dé báyìí, àwọn ọba tó bá ti wà ń bẹ̀, wọn ò dúró lásán, ẹ̀mí Ọlọ́run ti wà lára wọn. Ẹ̀mí tọ́lọ́run fi ń yan ọba tó jẹ́ pé tó bá ti wò nínú Ifá tó ti ṣínú Ọlọ́run, tó sọ pé ẹni báyìí lọ́ba kàn, tó bá ti di dọ̀bálẹ̀ fún báyìí, ẹ̀mí yẹn ti bọ́ sí lára nìyẹn. Ẹ̀mí àwọn ọ̀run malẹ̀, ọ̀run náà ti dúró tán. Tẹ́ bá wá lọ wá gbójú wo náà ẹkùn, tẹ́ sọ pé ẹ jẹ́ Christian, tẹ́ wá lọ síbẹ̀, tẹ́ sọ pé òkè ìjọba Ọlọ́run ò tí ì dé o. Ìjọba ti àwọn ọba yẹn ló sì wá ń sìn, àwọn ló sì ń ṣàkóso lọ́wọ́. Ẹ̀mí tọ́lọ́run fi ń bá wọn ṣiṣẹ́ sì wà lára wọn, wọ́n sì ń ṣiṣẹ́ lọ. Tẹ́ bá lọ sí ìlú bòmíì, ẹ tẹríba fún àwọn aláṣẹ tó wà ńbẹ̀ o. Àwọn ọba lóyè tó wà ńbẹ̀, ẹ tẹríba fún wọn o. Gbogbo ọkàn, gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ ọkàn tó mí, kó tẹríba fún gbogbo àwọn ọba níbikíbi tẹ́ bá ti dé, tẹ́ bá gbọ́ àṣẹ wọn. Ẹ gbọ́dọ̀ sọ pé ẹ máa lọ máa pàṣẹ ńbẹ̀. Àwọn ọba ló máa pàṣẹ fún yín ńbẹ̀ o. Ọba tó bá ti yàn ń lù, Ọlọ́run ló yàn síbẹ̀ o. Tí o lè wí Róòmù orí kẹtàlá kó tó sọ pé àwọn ipò yẹn ń kọ́ àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ọlọ́run ló yàn wọ́n síbẹ̀. Ó ti fún wọn ní ẹ̀mí tó fẹ́ lò. Ẹ̀mí mímọ́ tí wọ́n ń lò àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ṣùgbọ́n àwọn ọba wa ń kọ́ níbi táwa dé yìí sì pé àwọn ọba tó ń jó takasúfè tó lọ ń jẹun ní patí. Àwọn ọba tó ń jó skelewu. Tó ń jó skelewu. Tó lọ ń kúnlẹ̀ tó ń gbọ́ lé wọn lórí. Ibẹ̀ làwa dé báyìí o. Ṣé mọ̀ pé wọ́n ti dàtúrú báyìí? Ọbẹ̀ ti di àtúnṣe. Ọba ti mọ̀ ń sìn pé bí Dáfídì ló ń ṣe jẹ́, òun yàtọ̀ sí Dáfídì. Nígbà tí wọ́n mú gbogbo àwọn tó jù ẹ lọ ní ìlú, tí wọ́n yẹ̀ wọ́n wò, tí Olódùmarè sọ pé òun ò fẹ́ àwọn yẹn, tí wọ́n wá yẹ tiẹ̀ wò, tí Olódùmarè sọ pé ìwọ lòun fẹ́. Ǹjẹ́ o ti gba ẹni tó wà lórí ìtẹ́ ẹ̀ tó kọ́kọ́ wà lórí ìtẹ́ ẹ̀ nígbà yẹn, ẹ̀mí Dáfídì ìjọ́sí ti wá ń bí tiẹ̀ torí ìtẹ́ tiẹ̀, ọkàlùkù ló ní ẹ̀mí tiẹ̀. Torí àwọn pásítọ̀ wọn ò lè sọ bẹ́ẹ̀. Tó bá fẹ́ wàásù, wọ́n máa wàásù, wọ́n forúkọ àwọn ọmọ Ísírẹ́lì máa wàásù. Bá di ti ọba yẹn, wọn ò lè sọ lọ síbi pé ẹ̀mí Dáfídì kò bọ́ sínú ọba. Wọ́n mọ̀ pé bá ní kó bọ́ sínú ọba, àwọn máa di ọmọ abẹ́ ìjọba yẹn ni. Wọn ò lè sọ bẹ́ẹ̀. So ẹ̀mí Dáfídì tó bọ́ sí ara Jésù, ẹ̀yin náà ní tiyín, ẹ̀yin náà ní Kristi. Àwọn tó ní ìtẹ́ ẹ̀, ẹ̀mí mímọ́ ni ẹ̀mí ni wọ́n lọ́dọ̀ Ọlọ́run. Tẹ́ bá bọ́ sórí ìtẹ́ òrìṣà kan, tẹ́ bọ́ sórí ìtẹ́ ọba kan, olómalẹ̀ kan, ẹ̀mí yẹn máa gbé yín wọ̀. Tó bá ti wọnú yín báyìí, ẹ ti dà lé ìbá nìyẹn. Wọ́n tó bá fi ń dà lé ìbá nìyẹn. Wọn ò gbọ́dọ̀ gbé machine gun, àwọn army, àwọn ministry wọn gbọ́dọ̀ wá bá yín kán pa yín. Bẹ́ẹ̀ ni wọn ò ní lè ṣe. Torí pé Olódùmarè ló máa jà fún yín. Dáfídì kan ló lágbára tó Gòláyátì. Kì í ṣe kátápọ́ọ̀tì náà ń pè àbí kí náà ń pè. Kì í ṣe òun ló pa Gòláyátì. Kátápọ́ọ̀tì yẹn kọ́ agbára tó wà nínú ẹ̀ ni. Òun kọ́ ló pa Gòláyátì. Ẹ̀mí kan wà lára Dáfídì.
ẹ̀mí Ọlọ́run tó fi yàn ẹ̀mí ìfòróróyàn àwọn wòlíì ló kò bóyá àwọn lẹ́mìí ìfòróróyàn mi ì sọ pé lẹ́mìí ìfòróróyàn tí yóò tó ti Sámúẹ́lì tó ti Dáfídì torí pé o ní ẹ̀mí ìfòróróyàn nǹkan ṣé ẹ̀mí ti ìṣàkóso ló bọ́ sí ẹ ní ara ni ṣèbí ẹ̀mí ìfòróróyàn pé kó máa kéde ìjọba Jésù ni tó bá fòróróyàn ẹ̀ ó gbọ́dọ̀ pọ̀ ọba ni ẹ̀ ní ṣọ́ọ̀ṣì ìkéde Jésù ló máa kéde ní mọ́ṣáláṣí ìkéde Jésù náà ló máa kéde ẹni tó bá wà ní mọ́ṣáláṣí tó jẹ́ Muslim tó bá kéde Jésù tó ṣe pé kò ṣe ọmọ yẹn Jésù kò ṣe Muslim o kò jẹ́ Muslim bẹ́ẹ̀ ni kò ṣe Muslim Quran ló sọ bẹ́ẹ̀ o àti kà ní Àlè Imran ẹ̀ ní ètò kọjá o Àlè Imran ló ti sọ o láti sọ 40 sí 100 ẹ lọ ka dáadáa 55 56 ẹ kà ń bẹ̀ tí ó bá kì í ṣe ọmọ yẹn Jésù tó bá sọra ẹ̀ tó bá tẹ̀lé Jésù lẹ́yìn ìparun ló ń lọ kì í ṣe Muslim gbogbo àwọn tó bá ti jẹ́ Christian tó ti jẹ́ Muslim ọmọ yẹn Jésù Kristi ni wọ́n máa kéde ìjọba Jésù Kristi ni tó bá sọ̀rọ̀ ọ ní ìpè mi my call kọ́ọ̀lù ẹ kì í ṣe pọ́n ní kó fi lọ máa gbọ́ lọ́ba lórí kò sí bí kọ́ọ̀lù ẹ ṣe dètò kó tó ti Dáfídì kọ́ọ̀lù Sámúẹ́lì tó ti Dáfídì Sámúẹ́lì wà tẹ́lẹ̀ nígbà tó sọ pé wọ́n fẹ́ ọba Sámúẹ́lì ti wà tẹ́lẹ̀ nígbà tó Ọlọ́run sọ pé òun fẹ́ yan ọba gbàtó dẹ̀ ti yan ọba lórí gbogbo ẹ̀mí ńlá látọ̀dọ̀ Olódùmarè ó kó wọnú Dáfídì ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pàṣẹ Sámúẹ́lì wá yẹ̀bà torí pé àfọbàjẹ́ ni ó forí balẹ̀ ọba ọba ló lọ kojú Gòláyátì òun ló lùgbàlà ẹ bá tẹ́wọ́ gba Jésù Kristi lólúwa àti olùgbàlà kò sọ pé kí ìlú má tẹ́wọ́ gba ọba ìnulúwa àti olùgbàlà ẹ bá tẹ́wọ́ gba Jésù Kristi lólúwa àti olùgbàlà ẹ ti tẹ́wọ́ gba Dáfídì ní ọba Israel òun ni olúwa àti olùgbàlà Israel òun ló pa Gòláyátì ipò ẹ̀ ní Jésù wà Jesus náà ń pè òun ló wà ní Israel nìyẹn gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wọn ọba ìlú kọ̀ọ̀kan ní olúwa àti olùgbàlà ìlú kọ̀ọ̀kan òun ló máa ṣe ogun ló máa ṣètò gbogbo nǹkan wọn ò gbọ́dọ̀ sọ pé wọ́n fi wá mú ìlú ẹ̀ wọ́n fi wá kó ìlú ẹ̀ wọ́n fẹ́ ó ní bọ́n ṣe máa ń ṣe tipẹ́tipẹ́ ẹ̀sìn kírísítẹ́nì ò tí ì débi ńgbà yẹn wọ́n á ní wọ́n ṣe ìlú ẹ̀ tó yẹ pé kò sí ogun tó lè kó wọ́n á ní kò sí ogun tó lè kó lù yẹn ta ló ṣe ọba yẹn ló ṣe ẹ̀mí àwọn àgbà ẹ̀mí àwọn baba ńlá ẹ̀mí àwọn olómàlè tó gbé wọ̀ tó wọnú ẹ̀ tó lólùmarè rán sínú ẹ̀ torí pé kò lè jẹ́ kó wọnú ẹni tó bá tọ́ sọ́ba lórí ọ̀rẹ́ fi jẹ́ pé ẹni tó tọ́ sí yẹn máa dé tó bá dìtẹ̀ tó sọ pé wọ́n fẹ́ nìkan jọba lásán gbogbo nǹkan tó ń ṣe jẹ́kọ̀jọ̀kọ̀ tó ń ṣe yẹn ọkọ̀ ń ṣeré ni o tó bá tó ìlú òkì tùbà kò kì í tùṣẹ́ èdè lásán ni ìlú òkì tùbà kò lè túṣẹ́ tó bá dìtẹ̀ tó bá jọba tó bá ṣe rọ́lọ́pàá o torí pé ẹ̀mí yẹn wà ẹ̀mí yẹn máa lu ẹni yẹn pa ni bẹ́ẹ̀ni ó máa lu ẹni tó ń mú síbẹ̀ yẹn pa tó bá tẹ̀lé lu pa ó máa ṣiṣẹ́ ni ó máa fi wọ̀nyí pé ilé òkè ṣe èèyàn mi kì í ṣe òun ni mo fẹ́ Ọlọ́run ti sọ pé kì í ṣe òun ló fẹ́ ẹ̀mí ò lè wọnú ẹ̀ ẹ̀mí yẹn máa ní lára ni ẹ wo Sọ́ọ̀lù nígbà tí ẹ̀mí agbára ọba yẹn kò lára tó lọ sínú Dáfídì níṣẹ́ ló bẹ̀rẹ̀ sí ní ẹ̀dùn burúkú látọ̀dọ̀ ló bẹ̀rẹ̀ sí ní yọ lẹ́nu ó bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́nranwọ̀nran bí àwọn olóyún jẹ́ bí aṣíwín ó bẹ̀rẹ̀ sí ní ṣe bí wèrè tó fi jẹ́ pé ẹ̀mí Ọlọ́run Dáfídì yẹn a wá máa kọrin fún a máa ta kinní fún a máa ta ògòjé ohun olókùnkùn rìn a fi máa bá sọ̀rọ̀ ẹ̀mí yẹn a máa tù lára díẹ̀ díẹ̀ kó má bàa lọ já sí gbòòrò kó má sọ pé ọba Ísírẹ́lì ti já kó má bàa barúkọ Ísírẹ́lì jẹ́ ó ń tù lára díẹ̀ díẹ̀ títí fi lọ kú sójú ogun àti bẹ́ẹ̀ ti kú sójú ogun kọ́ Dáfídì wàá bọ́ sí ipò ẹ̀ lódìndí torí pé wọ́n ti yan Sọ́ọ̀lù gẹ́gẹ́ bí ọba yẹn wọ́n ti fòróró yàn ẹ̀ kò jẹ́ kí Dáfídì lè kun gìrì lọ́pá. bẹ́ẹ̀ni. ẹlẹ̀ mọ bọ́ọ̀rọ̀ ọba ṣe tó ẹ̀mí. àmì kan ti wà lára tiẹ̀ náà. ó ti wà lára tiẹ̀ kò ní tó lára bá kọ́bá kùtà sákìdó wọ́n ti ṣe ètùtù fún un wọ́n ti ta àróró yẹn sí. wọ́n sọ pé ẹ̀dá àmòróró àwọn èèyàn wọn tún bẹ́ẹ̀ náà àmòróró kò tí sẹ́ni ẹ̀dá àmòróró ẹ̀dá àmòróró ti wà nígbà tó ti sùn Christian ẹni àmòróró ìbílẹ̀ ni ìbílẹ̀ ẹ̀sìn ìbílẹ̀ ni ẹ̀nà àmòróró inú ẹ̀sìn ìbílẹ̀ ni ẹ̀nà àmòróró wà kò sí nínú kírísítẹ́nì wọ́n ti ń fi òróró yàn nígbà tó ti síjọ kírísítẹ́nì nígbà tó sì ń ṣẹbọ tó sì tutù náà tí ìpamọ́ jẹ̀mú láéláé rẹ ìgbà ẹ bá ti tutù ní òróró ti wà òróró yẹn jẹ́ ògùn ìbílẹ̀
oògùn abẹnugọ̀ngọ̀ òun ni wọ́n papọ̀ sí òróró bẹ́ẹ̀ni ẹ pé tó bá ti fi tásíyàn lórí báyìí ẹ̀mí á wọnú ẹ̀ straight ẹ̀mí kan ajá wá láti ẹ̀mí tó wà lára Saul tí ò mọ̀ lò wọ́n ṣe tàró sórí Dávidi báyìí ó ń fòrò láti ara Saul ó wá wọnú Dávidi òróró nífò òróró náà kì í ṣe ọ̀rọ̀ kírísítẹ́nì kì í ṣe kírísítẹ́nì ló ní òróró àwọn onítẹ̀ṣe ló ní òróró àwọn ló ń ta epo sí nǹkan o epo àwọn oníṣègùn ló ń ta epo sí nǹkan o epo lòróró ọ̀pọ̀ pọ̀ ni o sáyẹ́ǹsì ni sáyẹ́ǹsì kíláàsì ni o àwọn ọmọ sáyẹ́ǹsì students àwọn ọmọ sáyẹ́ǹsì kíláàsì ni òróró kì í ṣe ẹ̀yin kírísítẹ́nì ẹni òróró ẹ̀yin gbọ́dọ̀ ní àmòróró ti wà tipẹ́tipẹ́ tí ẹ bá kí í ṣe oníṣègùn kí ẹ mọ̀ ọ́ lò ẹ kẹ bá sọ pé ẹ̀yin ṣòróró ẹ gbé olive oil dání ẹ mọ nǹkan tẹ máa ṣe sí ẹ parí iṣẹ́ sínú ẹ kì í ṣe oníṣègùn ẹ ò tọ àwọn tó mọ̀ nípa ẹ lọ ẹ ò lè ní òróró gidi lọ́wọ́ o kì í ṣe ìjọ Christian ló ní òróró ìjọ. wọ́n ní wọ́n fẹ́ bèrè pé ìgbà mélòó ni wọ́n ta òróró fún Dávidi ẹ̀ẹ̀kan ni ó ta òróró sí mi ní orí aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ ẹ̀ẹ̀kan ni àbí bá mi. wọ́n nígbà mélòó ta òróró sí Dávidi. bẹ́ẹ̀ni kì í ṣe òróró yẹn ló máa tà òróró yẹn jẹ́ ìpèbí ẹ̀ẹ̀kan nìyẹn máa wọ̀ pèbí ẹ̀mí tó wá wọnú ẹ̀ òun ló máa bá ṣiṣẹ́ lọ títí láéláé. bẹ́ẹ̀ni wọ́n yẹ ta òróró yẹn sí òróró yẹn ó máa pe ẹ̀mí yẹn wá iṣẹ́ ni kì í ṣe ordinary òróró oògùn ìbílẹ̀ ni tradition ni kì í ṣe Christianity kì í ṣe ọ̀rọ̀ Christianity ẹ̀yin pásọ̀ ẹ lọ sẹ́ńpẹ́ ẹ lọ jókòó síbi kan kì í ṣe ọ̀rọ̀ Christianity òróró tí a gbé dání kì í ṣe kí ẹ̀kọ́ lẹ́ni. ó ní bàbá kíní yìí ó ti freeze o òróró kan ní lọ́ọ̀ mi ń sìn yìí frankincense and myrrh ló wà nù ẹ̀ frankincense and myrrh ló wà nínú ordinary frankincense and myrrh tí téèyàn bá wá sọ́dọ̀ mi tí mo bá ń ṣe whatever so máa fi pa ẹlòmíì lára ó dìpẹ́ lórí ibi tó bá wà pé kí n kan sí fún mo lè kan sínú àwùjẹ this is frankincense and myrrh so mo lè lóríṣiríṣi bẹ́ẹ̀. ṣé mo pé iṣẹ́ ni bẹ́ẹ̀ pẹ́ fún mi a máa ju yín ṣe a máa jẹ́ fún yín o a máa jẹ́ fún yín o tẹ bá rí àwọn òróró tí à ń lò ẹ máa wo nǹkan tó ń yà sí lára bẹ́ẹ̀ni ẹ máa rí pé ó ní àwọn fúláwà lóríṣiríṣi tí ó ń bá ẹ̀mí ṣiṣẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ náà làwọn tẹ́yọ̀ bá mọ̀ ọ́ lò òun ló máa lò traditional medicine ni o bẹ́ẹ̀ni traditional medicine ni o herbal ni o bẹ́ẹ̀ni kì í ṣe pé ọ̀rọ̀ kírísítẹ́nì o wọ́n ti ń lò. bẹ́ẹ̀ náà làwọn tùràrí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ náà làwọn tùràrí o àwọn tùràrí tí àwọn lò wọ́n ti ń lò kó tó di pé kírísítẹ́nìtì dé. ṣẹ́rí ìkànnì spiritual being kírísítẹ́nì náà lò wọ́n ti ń lò tipẹ́tipẹ́ àgbáyé Dávidi wọ́n ti ń lò tùràrí. ṣẹ́rí oríṣiríṣi ni oríṣiríṣi tùràrí ló wà tí gbogbo wọn dẹ̀ ní iṣẹ́ tí wọ́n ṣe traditional medicine ni ṣe rí pé àwọn ewé náà fi ṣe so irú eléyìí ń sìn this morning star yìí ń sìn tó bá fi sínú ilé ẹ fẹ́rẹ́fẹ́ ní wíkẹ́ndì wọ́n pọ̀ lóríṣiríṣi ẹ má jẹ́ tú ọjà mi síta ẹ̀yin tẹ́ ẹ sọ pé ọlọ́mọ 20 ìníkan ọ̀rọ̀ nìkan ló mọ̀ ẹ pẹ́ fún mi á máa jí ṣe èmi á máa jẹ́ fún yín bàbá mi o èmi á máa jẹ́ fún yín ilé ni ogún atọ́ ẹ bàbá mi. wọ́n mọ̀ ẹ́ pé ẹ bá jẹ́ ká máa tọ́ra wa o ẹ jẹ́ ká máa sọ sọ̀rọ̀ ṣe rí. àṣẹ bàbá mi àṣẹ o. traditional medicine òun lẹ̀ ń ṣe o traditional medicine ẹ bá ti gbòòrò dání ẹ fẹ́ ta
mi ní kẹ́ bá tà síyàn ní orí, mi ní kẹ́ bá fi para fún wọn, ẹ lè tà sínú omi, ẹ lè ṣe gbogbo ẹ̀. Traditional medicine ni o, oògùn ìbílẹ̀ ni o, kì í ṣe ìgbà Christian ló wáyé o, ó ti wà tẹ́lẹ̀ o, àwọn àmì tutù ló ń lò ó, àwọn tó ń ṣe mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún nǹkan kan tó ṣe nínú ilé ayé mi ládùúgbò mi níjẹta. Ọmọ kan ti wà ní ọmọ neighbor mi bí báyìí ni, ó lè jẹ́ pé nǹkan tá a máa fi ká gbá ètò yìí ni. Ọmọ yẹn láti bí ìgbà tó ti dé àdúgbò ìṣá, next door mi gangan ni, I'm 49, they are 47, ẹ̀ṣẹ̀ ìdìmọ̀ àjọ wà papọ̀ báyìí ni. Ọmọ yẹn mi mọ bí nǹkan tó ṣẹlẹ̀ làwọn irúnmọlẹ̀ yìí bá wọnú ẹ̀. Ṣẹ́dẹ̀ mọ̀ àwọn èèyàn dẹ̀ ṣòro ràn lọ́wọ́, àgàgà àwọn tí wọn kì í ṣe tiwantiwa tó jẹ́ pé àwọn ọmọ ìlú mi ni. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ṣá in a nutshell, ẹ̀mí yẹn bá tún gbé ọmọ yẹn wọ̀ níjẹta. Lọ́mọ yìí bá bẹ̀rẹ̀ inú bathroom ló wà, inú báàtì ló wà, ó já gbogbo nǹkan tó wà nínú báàtì, ó wá pariwo ó dẹ̀ pariwo yẹn fún wákàtí 5. Gbogbo ara ẹ̀ wá pọ́n, ó wá ń gbọ̀ pípípípípípípípí. Nìyẹn bá pè mí, mo bá lọ, mo ti gbọ́ pọ̀ ṣùgbọ́n mi ò fẹ́, tí ò bá ti pè mí máa rọra fi wọ́n sílẹ̀. Tí kí ni bá wá gbé ọmọ yìí wọ̀, kò sí ojoojúmọ́ náà tún náà ra nǹkan sínú ilé wọn, ó máa fọ́ gbogbo nǹkan tó wà nínú ilé ni. Wọ́n sọ mo ní gbogbo nǹkan tó ń ṣe yìí, mo ní nǹkan tó kọ lára ọmọ yìí, mo ní ẹ̀mí burúkú ló gbé wọ̀ mí ìdẹ̀ mọ́ bí tẹ́mi yẹn dẹ̀ ti wá. Ṣùgbọ́n nǹkan tó wà lára ẹ̀, ẹ̀mí burúkú ló wọ bẹ̀, ó wá pé àwọn àlejò oríṣiríṣi wá. Mo ṣáà ṣe èyí tí Ọlọ́run ọba tí ó ṣe kíni tó rán mi, mo padà wá sínú ilé, mo ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe, mo ṣe ìwúre, mo ṣe gbogbo ẹ̀. Mo bá wọnú bathroom lọ́ba, mo ṣàtú, mo bẹ̀ ńgbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní sọ, tí mò ń ṣe ìwúre, tí mò ń pe àwọn ọ̀rọ̀ ní èdè tèmi, ara ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní wálẹ̀. Ṣé wá rí nígbà tí ara ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ yẹn tó ẹ̀ mọ̀ nǹkan tó sọ? Ó ní kí n má sọ èdè tóun ò gbọ́. Ó ní kí n má sọ èdè tóun ò gbọ́, ní èdè tóun gbọ́ ni kí n máa sọ. Mo ní mi mọ nǹkan tó ń sọ, mo ní èdè wo ni mò ń sọ tó gbọ́. Ó ní èdè tí mò ń sọ yẹ pé òun ò gbọ́ torí èmi ń lo èdè tiwa láti máa fi pe àwọn àgbà kán wá bá mi yanjú iṣẹ́ yẹn. Lọ́mọ tó ṣe bí ẹni pé kò gbọ́ nǹkan tí mò ń sọ o. Ìyá ẹ̀ ti flat sílẹ̀ lẹ̀, àbúrò ẹ̀ ti, bàbá wọn gan tó tún lọ pè wá, gbà tí bàbá dé, bàbá gan kàn bẹ̀rẹ̀ sí ní pariwo ni. Bí mo ṣe ṣílẹ̀kùn báyìí, ẹlẹ́ẹ̀kejì tí mo wá mọ̀kànlá lọ, mo ṣílẹ̀, bàbá yẹn kàn àtàkì mi ni. Mo ní ṣe ọmọ mi rí ni Mr. Man, lòun àti ìyàwó ẹ̀ bọ́dọ̀ wá, mo ṣáà lọ bọ́ ọmọ yẹn lókè, mo ṣáà lọ almost wákàtí kan. Nígbà tí mo máa fi kúrò ń bẹ̀, ariwo yẹn ó stop, ara ẹ̀ tó ń gbóná ó wálẹ̀, ara ẹ̀ tó pọ́n bíi pọ̀pọ́ ó padà di normal. Ọmọ òyìnbó dẹ̀ ní half caste ní, ọmọ dúdú àti ẹ̀jẹ̀ dúdú àti funfun ni. Ara yẹn wá pọ́n bí ó wá láràn jẹ̀, ara yẹn wá lé àrán jẹ̀ káàkiri gbogbo ẹ̀ wọ̀. Mo ní kẹ́ fi sílẹ̀, mo tó máa tó ṣẹ́jú báyìí, mo ní máa kúrò nínú ibi tó wà, mo ní ẹ má lọ bá, mo ní máa kúrò ńbẹ̀, ó máa wọnú yàrá ẹ̀ lọ. Tó bá dẹ̀ ti wọnú yàrá ẹ̀ tó bá ti sùn, ẹ má jí, ẹ fi sílẹ̀. Bí mo ṣe lè ráyè sùn nìyẹn, torí àjọ ranjú sílẹ̀ tó bí aago 2 ni. Ẹ kú iṣẹ́ takuntakun. Kò sí ẹni tí Ọlọ́run ọba tí ò lè lò. Ìyẹ́ ẹ̀, mo wá sọ fún ìyẹ́ ẹ̀, mo wá sọ fún, mo ní nǹkan tó wà lára ọmọ yìí, mo náà ti dàgbà ju nǹkan tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo ti mọ̀ lọ, mo ní wọ́n ti pọ̀ sí o. Ìyẹ́ ẹ̀ wá gbé mi jáde láti lọ ṣe shopping ní àárọ̀ yìí, ó wá ní màmá, mo ní ìwé, ó wá bá mi sọ èdè French lájọ fi ń sọ̀rọ̀. Ó ní kí nǹkan tó máa ṣe sọ̀rọ̀, torí nígbà tó máa di àárọ̀ àná, mo ti gbọ́ tó ti lọ pa àwọn ará ṣọ́ọ̀ṣì wọn wá, tó ti ṣe ṣákárá bábábábá ṣàkúrò. Mo dẹ̀ pé èmi ń bọ̀ láàárọ̀ àná, nígbà tí mo sì lè máa gbọ́ ti wọn láti nǹkan bí aago 7 tí wọ́n ti bẹ̀rẹ̀ ṣákárá bábábábá. Mo yá ṣe kí n, mo yá rẹ̀ kẹ́ sórí bẹ́ẹ̀dì bí mo dá kúìtì borí Ọlọ́run ṣe, ibẹ̀ ló bá ń wọ́ọ̀mù mọ́ mi lára. Nígbà tó wá di àárọ̀ ló wá pè mí, ó ní màmá, ó ní kí n jọ, kò níbi kan bóun ṣe bí ọmọ yìí kọ́ ni, òun mọ nǹkan tó lè wọ ọmọ ibi tó ti rí ẹ̀mí yẹn tó wọnú ara rẹ̀. Ṣé wá rí àwọn
àwọn òyìnbó wọn máa ń ṣe kinní kan tó bá rọmọ tó wà intelligent wọn máa bully ẹ̀ to stress wọn á bully ẹ̀ tó yẹ pé àwa wà vulnerable àwọn oríṣiríṣi ẹ̀mí burúkú àwa wọnú ẹni yẹn tó jẹ́ pé àìmọye wọn ló máa ń ṣe èrè. wọ́n sọ pé ní ọmọ yìí she's a very beautiful girl bí mo ṣe sọ pé mo ga tó ọmọ yẹn ó tiẹ̀ ti fẹ́ yọrí jù mí lọ lórí ìdúró pẹ̀lú mo ṣe ga tó bí mo ṣe lọ gbọ̀ngbọ̀n ó kọ̀ ẹ̀pọ̀ ọmọ lẹ́gẹ́lẹ́gẹ́ ni. wọ́n ní mo ṣe wá sọ pé ká má máa fojú jìyàn ká máa sọ pé kinní kan ẹni yìí kinní kan ẹni yìí kinní kan òróró is not just any òróró. lọ́wọ́ tó bá fẹ́ ṣe mọ́ fún wọn ṣẹlẹ̀ sọ pé ẹ gbọ́dọ̀ lọ òróró pẹpẹ báwo mo ṣe mọ bó ṣe ṣòṣò òróró pẹpẹ tiẹ̀ ní ìmọ̀ bó ṣe ṣòro òróró pẹpẹ òróró yàtọ̀ sóró irú eléyìí ṣe frankincense and myrrh ló wà nínú ẹ̀ lásán mo ní frankincense mo ní myrrh mo tún ní another wọn mo tún ní wọn lóríṣiríṣi bẹ́ẹ̀. nígbà tí mo máa fi kíní yẹn pa ọmọ yẹn lára báyìí ara ẹ̀rọ wọ̀ eléyìí kọ́ ni mo ń sọ mo kàn fi eléyìí ṣẹ̀fà eléyìí kọ́ ni nǹkan tí mo lò fún ẹ̀rọ wọ̀ ó sì jẹ́ pé wọ́n tún bẹ̀rẹ̀ kó wá kó jí kó jẹun ni nígbà tó mu tí ìtàn báyìí ó tún sùn lọ ẹ má jí o ẹ má jí ẹ má fọ́ sí àfi bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní bí sakara gbogbo ogún tó kẹ́ ẹ má bínú. bá mi máa pè yín later mo wà lórí program. mo gbọ́ ni mo bó ṣakara mo ní ọ̀rọ̀ ṣakara bobo kọ́ lè léyìí o nǹkan tó wà lára ọmọ yìí ju ṣakara bobo lọ ni mo ní a máa fọ orí fún gidi ó máa wẹ̀ ó dẹ̀ máa gba òróró tó dáa ó máa mú èyí tó máa mú ní àwọn ṣé mo mọ̀ pọ́ mọ òyìnbó mo ní èmi bó bá yẹ pọ́ mọ òyìnbó ló dẹ̀ máa lọ yanjú ẹ̀ ní tó ìbò ara yín. so ẹ̀mí lọ́lọ́run lẹ́mi burúkú ṣe wà bẹ́ẹ̀ náà lẹ́mi dáadáa wà nígbà tí Sọ́ọ̀lù tó ṣe ìwà ojú kòkòrò yẹn ẹ̀mí Ọlọ́run sá jáde ẹ̀mí burúkú wọnú ayé ẹ̀mí gbogbo àwọn nǹkan tó kú lójú ogun yẹn ẹ̀mí yẹn ló parapọ̀ ló wá gbé wọ̀ ló wá fi di pé ó di ẹni tó yẹ pé wọ́n máa ṣe nǹkan instrument náà fi wá kàmù ẹ̀ dáhùn tó àbá kàmù ẹ̀ dáhùn pẹ̀lú instrument yẹn ó máa ya wèrè ni ó máa bọ́ sọ́jà ó máa bọ́ sọ́jà ẹ̀yin ọba aládé ẹ̀mí tó wọ̀ yín ẹ̀mí táwọn bàbá ńlá yín tó gbé wọ̀ yín níjọ́ tẹ́ ẹ kọ́kọ́ jókòó sórí àpèrè yẹn báyìí nǹkan tó wọnú ara yín ló bì kéré mi ẹ wá jáde ńbẹ ẹ wá máa lọ́jọ́ skelewu ní pátì a máa gbé yẹn wá tó bá di ọjọ́ sátidé ọba tó ń jó skelewu ọba tó ń jó ọmọ bàbá olówó ọba tó ń jẹun ní pátì. ibẹ̀ ni ọ̀rọ̀ kàn. bẹ́ẹ̀ ni àtàwọn ọba tó lọ dúró síwájú eléré máa kí wọn ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá jọ ọba máa jókòó báyìí ó máa gbé owó fún àwọn ìmẹ̀sẹ̀ ló máa lọ náwó tí lórí bá dẹ̀ fẹ́ wá gba owó lọ́wọ́ ọba olórí máa wá síwájú ọba yẹn ni ó máa kúnlẹ̀ níbẹ̀ kì í ṣe pé wọ́n ló máa dé tó máa lọ sórí stage wọ́n gbé kámẹ́rà tí àwọn púpọ̀ àwọn bàbá mi wọ́n gbé kámẹ́rà tí wọ́n lọ́rùn àwọn náà máa rí bí orí aláǹgbá ẹ̀yin bá mi ẹ yé o mo fẹ́ lè dùn àbẹ̀ ìwí o yíkú yẹ mi ṣe yìí kò tọ́ àdójútì gbáà lọ jẹ́ ikú yìí mi bá ní lójú jẹ́ láà ẹ má bínú nǹkan tó bá lójú jẹ́ ni ó ti gbé sédè ìlú ṣé ti rájọ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ sí eléyìí tí mo sọ yìí mo fẹ́ bí kí gbogbo akábọ̀ pé tẹ́ẹ̀mí gidi bá jáde ẹ̀mí burúkú wà ẹ̀mí burúkú dẹ̀ wà nítòótọ́ ṣùgbọ́n tí eré bá kọrú ìkan láti tẹ̀. bẹ́ẹ̀ni tó bá ti lè tẹ́ẹ̀mí yìí tí àwọn bàbá ńlá wa ló máa lẹ̀ bá ti kó lára àwọn tó ti fún láàyè ẹ̀mí burúkú ló máa wọlé. bẹ́ẹ̀ni. òun ló máa fi lọ máa jó skelewu ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ fàyọ nínú ti òróró tó lò ní ṣọ́ọ̀ṣì. àwọn ọba ló ní àwọn traditional kìíní ló ní kì í ṣe ti Christian kì í ṣe ti Muslim. àwọn ọba yẹn nǹkan tó jẹ́ tiwọn òun ni wọ́n tún lọ ń tẹrí sí lọ́dọ̀ àwọn pásítọ̀. pásítọ̀ gbọ́wọ́lé ọba lórí.
pásítọ̀ gbọ́wọ́lé ọba aládé lórí báyìí pẹ̀lú adé orí ẹ̀. ọ̀rọ̀ ìyá wọn sọ pé ìbílẹ̀ fún wọn. Orúwọdún. Wọ́n sọ fún pé ìbílẹ̀ yìí wọ́n sọ pé ti Christian ni. Àwọn àfáà náà máa sọ pé ti Muslim ni. Wọn ò lè sọ pé ti ìbílẹ̀ ni. Kò sí òróró tó jẹ́ ti Christian, kò dẹ̀ sí òróró tó jẹ́ ti Muslim. Òróró yẹn ìbílẹ̀ ni gbogbo ẹ̀. So àwọn ọba ló ní àtẹ lórí ẹ̀. Àti egbò àti òdòdó ìbílẹ̀ ni. Bẹ́ẹ̀ ni òdòdó náà ewé ni ewé òdòdó. Ewé ni òdòdó. Gbogbo ewé ni òdòdó. Òdòdó yẹn oníṣẹ́ tó ń ṣe. Ààrẹ ewé ló ti mú. Àwọn fúláwà ìlú ewé fúláwà ló máa pè. Bẹ́ẹ̀ni. Ewé fúláwà ló máa pè kẹ́ni iṣẹ́ tó ń ṣe. Pépé fúláwà ẹ̀ ni wọ́n fẹ́ lò. Ìtọ̀nà ẹ̀ ni òdòdó là ń pè ń bí. Ṣùgbọ́n àwọn tí wàá ń bí tọ̀dẹ̀ tí ìsọdọ̀ òbà wọ́n á sọ pé ewé fúláwà. Kì í ṣe fúláwà ìtọ̀nà ni tó ń ṣe. Ṣé ní gbogbo òróró tó wà lọ́wọ́ pásítọ̀ tẹ̀fí ní kọ́ bàbá kúnlẹ̀ ọba ló ní o ẹ̀yin ọba ẹ̀yin lẹ ní o ó ní bá ṣe ń ṣe o tó fi ń di lílò kìí ṣe kírísítẹ́nì lóní kìí ṣe mùsùlùmí lóní o. Ewé Ibrahim náà tí àwọn àáfàá lọ́rà lọ́jà ewé òmísìmísì ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Òmísìmísì bẹ́ẹ̀ ni. Ewé òmísìmísì lọ́gbẹ̀ ewé Ibrahim náà ṣẹba ti dọ́jà wá pé ewé Ibrahim náà àwọn àáfàá àwọn nípe léwé òmísìmísì àwọn sọ pé àwọn fẹ́ ra ewé Ibrahim náà àwọn lọ fún wọn ní Ibrahim náà wọn náà fẹ́ ṣe òǹtúrú wọ́n fẹ́ ṣe oògùn ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Oògùn ìbílẹ̀ ní gbogbo ẹ̀ o. Ẹ̀yin ọba lẹ́wọ̀n wà lórí gbogbo ẹ̀ ẹnìkan tó bá gbòòrò dání tó ní kẹkúnlẹ̀ ń fẹ́ tàró sí lórí ẹ sọ fún pé ẹ̀yin lẹ́yìn máa tàró sí lórí. Nǹkan tó kọ sínú kinní tó wá fi omi fọ̀. Bẹ́ẹ̀ ni ìbàjẹ́ pé ewé kọ́lọ́ fi fọ̀ ọ́ wọ́n ti gbo ewé tó ń gbo ẹ̀wọ̀n ní sọ orúkọ ẹ̀ wọ́n máa pè ní orúkọ oríṣiríṣi àmọ́ orúkọ tó ń pè gbogbo ẹ̀kọ́ lálẹ́ bá àlè máa tún gbogbo ẹ̀ síta mo kàn sí ewé Ibrahim náà yẹn mo kàn sí ewé Ibrahim náà yẹn fi kọ́ lè mọ̀ mi lè máa tún gbogbo ẹ̀ síta fún wọn torí pé ìṣègùn náà lè ní torí ẹ̀ ni mo ṣe ń jẹ́ kọ́ mọ̀ gbogbo ẹ̀ ìbílẹ̀ ni ọba ló wà lórí gbogbo ẹ̀ ọba ló ba lórí gbogbo ẹ̀ nǹkan agbára ọba ni tó kì í ṣe ti Christian ìbílẹ̀ lọ ti ń lò wọ́n ti ń lò kíjọ Christian tó wà òróró tó ta sórí Dáfídì kì í ṣe òróró Christian o kì í ṣe ti Christian rárá òróró àwọn amètùtù àwọn tó ń ṣẹbọ tó ń ṣètùtù kò sí sọ̀rọ̀ Christian kò sí sọ̀rọ̀ Muslim àwọn tó ń ṣètùtù ni Samuel gẹ́gẹ́ bí nǹkan tí pásọ̀ yẹn ń béèrè Samuel tó tàró síyàn lórí ewé ṣàwérè ẹlẹ́bọ ni o. ẹnìkan sọ̀rọ̀ nípa ewé ṣàwérè pèpè àdí ṣàlàyé ẹ̀ fún NBC kò sáyè. Ewé ṣàwérè náà ti mọ̀. Ó ti mọ̀ ó já sí. Ẹ̀dọ́sọ̀ yẹn ti mọ̀ ewé ṣàwérè pèpè. Ó kàn lọ́wọ́ ayé ìṣòlè ọmọ dáadáa ni. Tí wọ́n máa ń gbóná. Lọ́wọ́ a máa jíṣe fún wa o. Àṣẹ bàbá mi. Tó bá di ìgbésẹ̀ sátọ̀dé yẹn àwa lọ sórí ìtàwọn ọba tiwa gangan. Ibi tá a ṣe ń lọ owó ti nìyẹn o. Bàbá ti gba agbára padà òun la fẹ́ ṣe lónìí tẹ́lẹ̀. Ìgbà tá a bá yanjú pé Samuel ta òróró sí orí Dáfídì tá a bá yanjú tẹ̀ fún wọn ò ní gbọ́ nǹkan tá à ń sọ ètò lè yé wọn. Tó bá dé èdè tó ń bọ̀ bí ọba máa ṣe gba agbára padà. Bọ́ máa ṣe di alágbára padà tó máa pàṣẹ wàá lù tó máa di aláṣẹ tó lè sí pé bóyá pẹ́ẹ́lú nǹkan halẹ̀ mọ́ wọn. Kò gbọ́dọ̀ sí ọba kan kò gbọ́dọ̀ sí ìjọba kan tó fẹ́ halẹ̀ mọ́ ọba. Ọba ni Olódùmarè yàn sípò. Ọba ló ba lórí gbogbo nílùú ẹ tí nǹkan bá ti wọ̀lú ẹ báyìí wọ lọ lórí gbogbo wọn wọ lọ bá gbogbo wọn ò tún lólórí ọba ò ní olórí ọba kò ní olórí Olódùmarè ló máa ń yan ọba kì í ṣe gómìnà kì í yan ọba Olódùmarè ló gbọ́dọ̀ yan ọba tó bá dé tó ń bọ̀ lọ sátidé àjẹ́ ká mọ̀ tó Olódùmarè bá ti lè yan ọba ó ti ju gómìnà lọ ó ti ju gbogbo ẹnikẹ́ni lọ tó bá dé tó sátidé lẹ́ àgbọ̀ yẹn o bọ́lá bàbá máa ṣe gbàgbára ẹ̀ padà ó lájọ máa sọ ní sátidé tó ń bọ̀ ní ọjọ́ àbámẹ́ta èyí tó kù ó di ọjọ́ àbámẹ́ta ní amájú wá ṣe ẹ kú ètò ẹ ní ṣàkóso ìwé ilé wa. ọkọ bàbá mi ẹ fún wa ní ìwúre kàkọ́ ọ̀gá ìṣòro ètò nílẹ̀ ẹ fún wa ní ìwúre. ìbà Olódùmarè o. ìbà ṣe. ìbà Olódùmarè. ìbà ṣe. mo ti bá Olódùmarè lónìí mo ṣe bá àkànlé ní owó Olómalẹ̀ ọ̀kan lé ní owó Olómalẹ̀ tí mo ṣe bá àwọn ìyá mi ti wà nú ẹ̀. bẹ́ẹ̀ ni àwọn tí ó
Olódùmarè papà yílé lọ́wọ́ torí àwọn èèyàn máa sọ pé kò jẹ́ bá àwọn ìyá ṣe kó yán ọ kéré tí má ti ṣe bá ọkàn lórí owó inú máa lẹ̀ wọ́n ti ṣe bá àwọn ìyá mi àwọn ìyá mi tẹ̀ ti mọ̀ mí pé mi fi wọ́n ṣeré nítorí ẹ má wọ́ọ̀rì ẹ fi pẹ̀lú wọn lẹ̀ mo ṣe bá ọkàn lórí owó inú máa lẹ̀ nígbà mi ṣe lónìí torí pé àdáṣe báyìí ló máa ń mọ ìgbà kan báyìí ní ń mọ adúpẹ́ pé a ti ṣe tèmi ó ṣeé ṣe o ẹ jẹ́ kó máa ṣe ṣe fún wa o kó bá sì dúró kó má sì nílò kankan fún wa gbogbo àwọn tó bá wa ń ṣe tí wọ́n fi nǹkan kan àtẹ̀mí sílẹ̀ nílé nǹkan tó mí nǹkan tó kì í mí tó fi sílẹ̀ Olódùmarè báwọn àfẹsọ́ rẹ̀ ṣọ́ gbogbo wọn kàbọ̀rẹ́ bò wọn wọ́n kábàámọ̀ pé àwọn wá bí kọ́ máa rántí ètò yìí kọ́ máa rántí ẹ̀kún rere kí ni wọ́n máa dùn kọ́ máa sọ pé táwọn bá ti mọ̀ nítorí ti wà tipẹ́tipẹ́ torí pé kí ni orísun wọn nìyẹn ìgbà ìwáṣẹ̀ òun ni orísun wọn Yorùbá àmú apàdà sígbà ìwáṣẹ̀ ni yèyé wa ọlọ́mọ pẹ́ǹtì àwọn ló mú apàdà sígbà ìwáṣẹ̀ báyìí orísun wa nìyẹn àmú apàdà orísun wa odò gbọ́dọ̀ gbàgbé orísun ẹ̀ kò sí nǹkan téèyàn lè ṣe fún ọ lóore láyé kó lè tó kéèyàn mú yàn padà sórí sùn tó tẹ̀ bá mú yàn padà sórí sùn ẹ̀ alábẹ̀sí ni máa tù alábẹ̀sí ni máa dẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ kì í gbẹ ṣùgbọ́n tí èèyàn bá ti wá jìnnà sórí sùn ẹ̀ ẹ̀yàn Yorùbá ti jìnnà sórí sùn wọn tipẹ́tipẹ́ èyí wa lọ́mọ pẹ́ẹ́ntì wọ́n wá mú wa padà sórí sùn wa wọ́n wá gbé ètò yìí nígbà wá sí ìdíje ẹ̀yin tí ẹ fẹ́ kí àgbẹ̀ ẹ̀yin náà lè gbẹ o yèyé wa ara máa tù yín o ara máa dẹ̀ yín o ẹ máa sun orísun yín kò lè parun láéláé o ẹ máa sun orísun yín á máa sun sí o ẹ omi ńlá o torí àwọn babaláwo máa ń sọ̀rọ̀ kan wá sọ pé ìgbà tó lókun sunkún pé òun ò ní omi òun ò ṣe ọwọ́ ìgbà tó wá yá wá sí ńlá ìgbà tó lódì máa dẹ́ máa bòkun lókun ẹ rí òkun ẹ bó ṣe tó bẹ́ẹ̀ bí tí náà máa ṣe rí mọ̀ ìyé wa ẹ gbé ẹ̀jẹ̀ jíjẹ ẹ gbalẹ̀ yẹn ó ṣe máa rí ẹ kọ̀ wá délẹ̀ lílé yẹn apá ò lè kú ẹ̀yìn ìbàdí ò lè ròyìn kò lè kú kò lè rẹ̀yìn ara lè níyẹn nímọ̀ náà tó bá ṣe fẹ́ kó ní sí òun ló bá ti rí sí mi òun ló máa ṣe rí ṣe ní gbogbo àwọn táwa ní ètò ká nífẹ̀ẹ́ ètò yìí bó ṣe máa rí nìyẹn lọ́nà pa bàbá ńlá wa ló máa lè rí àṣẹ báyìí ní ti Olódùmarè àṣẹ bẹ́ẹ̀ àríkè. ẹ ṣe bá mi àyànfẹ́ Elédùmarè ẹ ṣe bẹ́ẹ̀ ni bá mi ọmọ Tásànyà náà ń kọ̀wé lọ náà ń kọ̀wé bọ̀ náà ń kọ̀wé lọ náà ń pọ́n wálé náà ń yẹ wá sí ẹ ṣe gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín bá mi ẹ ṣe ẹ bá mi kí màá mi lé àtàwọn ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò. wọ́n gbọ́ àwọn náà kó yín jẹ. èmi náà kó wọn àjọ máa kó fúnra wa báyìí ni tí màá bá ti dírẹ́sì fún mi màá tètè bá yín tẹ̀mí rìn màá ní dírẹ́sì fún bàbá èmi náà gbọ́dọ̀ wá ìtọ́jú ló jáde. ẹ ṣé bá mi mo dúpẹ́ nípa àṣẹ o èyí tó kù ó di ọjọ́ àbámẹ́ta ní kò pẹ́ láṣẹ Èdùmàrè ẹ ṣé. Gbogbo àwa àyànfẹ́ Elédùmarè ọ̀rọ̀ la tún gbọ́ lénìí gbogbo ẹ̀yin bàbá mi ládéládé lóyè ṣe é gbọ́ ẹ ní ṣílẹ̀tẹ̀ ẹ ní ṣì sọ ẹ ní ṣì mú orí ipò bàbá ńlá yín tẹ́ wà kò ní gbóná mọ́ yín ẹ ní ṣì lò kẹ má bàa ṣì lò náà nítorí pé ikú yìí mi tì mí lójú là nǹkan tó máa ń rí mi lára tó jẹ́ pé àjọ máa ń jà nínú lélé lórí nìyẹn ẹ fẹ́ máa forí adé ẹ fi ń sin gbà kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Elédùmarè àti gbogbo irúnmọlẹ̀ pátápátá tó tún fún wa ní ètò nígbà wáṣẹ̀ tèmi ṣe ti ọjọ́ àbámẹ́ta kò ní ṣẹ̀yìn ẹnì kankan wa láyọ̀ èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín tí mo kéré jù lójú ṣùgbọ́n tí mo dàgbà síkùn nípasẹ̀ àwọn bàbá ńlá mi èrò mọ̀lẹ̀ ní ọjọ́ 6 oṣù kejì ọdún 2025 ọ̀fàfà àfàríwálé fún ẹ fọwọ́ ọ̀fà sẹ́nu ire o ó dìgbà kan náà.